Ade Ori mi ò ní ṣe bọ́. Ade Ori mi ò ní ṣe bọ́. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún ọkọ. Mi ò ní fojú sunkún ọkọ. Ire ni mo yàn, ire ni màá rí. Ire ni mo yàn, ire ni màá rí. Mi ò ní sunkún láyé mi. Mi ò ní sunkún láyé mi. Èmi àti Ade Ori mi ò. Àjọ máa dàgbà 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 darúgbó. Àjọ máa dàgbà o. Àjọ máa dàgbà 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 darúgbó. Ade Ori mi ò máa ní ṣe bọ́. Ade Ori mi ò ní ṣe bọ́. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Ewé igi mi ò ní rẹ̀. Lórí pé orí bátìrì ẹ̀ yọ mo lè bá gbá orí bátìrì pẹ́pẹ́pẹ́ mọ́tò dẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ ló ń fẹ́ ṣe mí lórí ó lóun máa surprise mi ohun tó lóun máa ṣe fún mi ò ní portfolio tó gbé fún mi ní. Bọ̀wálé ibi tó ti ń rìn kiri ó ló máa yẹ kó gbé wá sílé o ẹni tó mọ̀ rí ó gbé bọ́ọ̀sì yẹn lọ́wọ́ ó dẹ̀ gbé bọ́ọ̀lù lé tó lọ́kọ́ tó lè dà. Ó láyé méjì ló wà ó láyé dáadáa àtayé burúkú ó láyé olówó ló wà and we all know that pé tó bá wà òkè ní kọ́ńtì yìí ayé dáadáa ló wà level táwa wà yà òsì láyé tó dáa ayé burúkú other side yẹn lèmi wà ó dà kó ló mọ level ayé tí mo wà tó fi bí ìkún fẹ́ help mi. ìwọ ọmọkùnrin kò wá ń ṣe nílé ló ti máa ṣe bọ́ọ̀sì bẹ́ẹ̀ mo sọ ó yá gbé. Kí ló dé tó sọ̀rọ̀ báyìí Fúnkẹ́ ní sùúrù náà adé máa sọ gbé a máa sọ gbé wa tí máa bínú o tiẹ̀ ń try láti understand èèyàn fún ìṣẹ́jú kan ṣé mi náà jẹ́ wèrè ni ṣé mo jẹ́ ọmọdé ni kí ló tiẹ̀ dé gan gbogbo ẹ̀ wá dẹ̀ ti máa bínú wa tẹ̀ ti máa bínú kí ló ṣẹlẹ̀ gangan torí mi ò pé rárá ni ẹ̀dẹ̀ lówó lọ́wọ́ mi dẹ̀ ni pé kórìí máa pé rárá àbí kí ló ṣẹlẹ̀ gan. ṣé ọdún bá wà ní ṣe àsọtẹ̀mí ọdún bá ti bá bọ̀ ń bẹ ìwọ ló mọ ojú àjà ṣíṣó ti gbọ́ ṣe. Wo bí mo ò lè ṣe é sìn ó sọ pé tí n bá ti délé ó ní màá béèrè password lọ́wọ́ òun password tí n bá béèrè yẹn tó bá sọ fún mi ó ní màá fi ṣí bọ́ọ̀sì ohun tó sọ fún mi nìyẹn. Bọ̀wálé password orí bọ́ọ̀sì ṣé o ti mọ̀ pé kọ́ bí ìgbà ẹni bọ́ọ̀sì ṣá. Nípa kí ni. ó dà ọkùnrin sọ tèmi o. wo kò sí wàhálà ọmọ máa kú ọmọ máa yè ìkan la máa bá ń bẹ̀ gbogbo tó máa ṣẹlẹ̀ àjọ máa fojú ara wa rí ni ní kí ni wo bí ẹni tó bá wà láyé tí o bá ti lè take risk problem ni kó lè la kó lè lu ohun tó bá wà bẹ́ẹ̀ kájọ fojú ara wa rí kí ló lè nu pé ká pé òun ká bá password bẹ́ẹ̀ wọ́n wí ọ̀dọ̀ ọ̀dà èèyàn tó ti rí bí mo ṣe rí o bẹ́ẹ̀ nípa o ti rọ́wọ́ ayé mi tán ni ìwọ kọ́ ló nípa máa ṣoríire next week àmọ́ bóyá òun rè. Hello sir mo ti wà ń lé ní sir ok torí password yẹn ni sir ok sir bẹ́ẹ̀ sir 3 ẹ mọ gbọ́ 3 6 9 3 6 9 3 6 9 mo ti tẹ hello sir sir. Fúnkẹ́ kí ló dé? Tèmi ni kò má ṣe. Kí ló ṣẹlẹ̀ Fúnkẹ́? 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 Yéé! Fúnkẹ́! Mo dára Fúnkẹ́! 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 Fúnkẹ́!
Okay? Eh? Okay. Ade Ori mi ò mà ní ṣíbọ̀. Ade Ori mi ò ní ṣíbọ̀. kí ló máa lọ ó náà máa jẹjú náà máa wúlò ìyá rẹ̀. ìdí ní ẹ̀wọ́n ló gan bí wọ́n ti pè mí lọ́wọ́ kan gidi wàá kí ẹ má dúró yín ó wọ́n dàbáyé lọ ẹ filẹ̀ máa dúró de ibi ló máa ti bá mi ó ti ń ya wèrè àdùn filẹ̀ kò sí wàhálà. kó máa bọ́lọ̀ lé ọ filẹ̀. Sorry láti disturb you, ẹ má bínú àjọ. Àná èmi àti bàbá kan àjọ wá sí àdúgbò yìí, wọ́n park sí ibẹ̀ yẹn. Àwọn àgbà bíi lọ, wọ́n sọ pé ilé àwọn ò fi bẹ́ẹ̀ jìnnà sí ibí. Màmá yẹn mo ti ń wá káàkiri látàárọ̀, ẹ̀kẹta tí màá padà dé ibí gangan ni. Wọ́n ga, àti wọ́n sì gbọ́lẹ̀ bẹ́ẹ̀, wọ́n ò pupa, wọ́n dúdú báyìí. aláyé mi kọ́lé máa bilé èèyàn aládùúgbò lélẹ̀ mi àjòjì lèmi ń bí. Ẹni tí mo béèrè nìyẹn. Wọ́n ga, wọ́n dúdú, wọ́n sì gbọ́lẹ̀. ẹ jẹ́ ká ṣàánú yín ẹ wò tẹ́ bá ti ń lọ junction tó wà ń bẹ̀ yẹn ẹ wọ mọ́tò ọba ń toko kẹ bọ́lẹ̀ ní ọba ń toko kẹ wọ mọ́tò eléwé ẹran tẹ́ bá ti dé eléwé ẹran kẹ cross ẹ rí ilé kan tí ọ tèpù ní blue and yellow kẹ wọ bẹ̀ lọ. Blue and yellow. Police station yẹn. ẹ wọ bẹ̀ lọ kẹlẹ report ara yín ni ipe ẹ gọ èmi ni kí máa wé ẹ̀yàn kan tó kúrú tó ga tó sínbọ tó tóbi. aláì ọ̀nà rí kó o bí kò sọ ìgbà gbogbo kó o bí rí. ní máa bá mi ní ti oníṣẹ́ wo máa bá mi bíbí ṣé lóun ya wèrè ni ó máa bá mi bí sílẹ̀. àgbòdì. Wálé orí òde rẹ́yàn kankan tó tiẹ̀ lè sọ bí tó wà fún ẹ àbí tó ti rí rárá. Àtọ̀ mo dààmú gan. Mo dààmú gan. Ọkọ mi èmi ń rò pé ṣé kò ń ṣe ọ̀rọ̀ pásítọ̀ ló fẹ́ ṣe yìí ó mọ̀ pé pásítọ̀ sọ fún wa wọ́n ní orí ayọ̀ wa làwọn ń wò lọ́ọ̀kan tó súnmọ́ wa yìí wọ́n ní orí ayọ̀ wa ò ní pẹ́ dé wọ́n ní orí ayọ̀ wa máa tó wọlé tọ̀ wá wá ṣé o ò lérò pé orí ayọ̀ wa ló wọlé tọ̀ wá wá yìí think èmi lérò bẹ́ẹ̀ o èmi mọ̀ bẹ́ẹ̀ torí èmi mọ̀ pé kò ní pẹ́ dé nù ọ̀sẹ̀ tàdé wàánú ẹ̀ ló ti ṣẹlẹ̀ so dájúdájú ọ̀rọ̀ pásítọ̀ ló ti ṣe. èmi ṣó ní ọlọ́run tẹ̀mí sí èmi ṣó ìjọ mọ. kí lọ́nà bá mẹ́ owó nǹkan kọlọ owó olúwo ni Owó tí wọ́n ná. owó tí wọ́n ná owó olúwa iná ni dákun kí lọ́lọ́run wá ń gbà tó wá yìí Nígbà yẹn mo wá owó. kí lọ́ wá nìsín Bàbá, ìdí tí mo fi wá bí ni o ò gbowó mọ́ mi wá mọ́. ẹ̀wọ̀n tí ò wó mọ́ kò wó mọ́ ní ìsìn olóhùn ẹ ti kí bí ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù ní sọ̀rọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ rẹ̀ ń balẹ̀ gbì ẹ̀ tì mọ́ gbọ́kàn rẹ̀ ti balẹ̀ o ò wó mọ́. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín. máa bí mi kí n máa dá ọ lóhùn. Lẹ́yìn ìgbà tẹ́mi àti ìyàwó mi wá síbí,
òun nìkan ló mọ̀ ọ̀dọ̀ yìí òun nìkan ló mọ̀ ohun tá a fẹ́ ṣe ẹ ní nọ́mbà mi lọ́wọ́ kí ló dé tẹ́ ẹ lè pè mí pé ìyàwó mi padà wá síbi láti wá ṣe kíní fún mi. dákun ìwọ rán ìyàwó rẹ sí mi pé wá bọ̀ sí mi ọ̀ràn sí mi ẹ wá ní ìbéèrè òmùgọ̀ tó ń bí mi pé ìyàwó rẹ padà dákun sẹ́lẹ̀rù àmọ́ fẹ́ wó ni mo bí ẹlẹ́rù àmọ́ fẹ́ wó yẹnì kó tó ẹrù ẹ lẹ́ẹ̀bá yìí yóò wá jókòó tì yóò wá dàrú lójú ara ẹ wọ́n ọjọ́ rẹ̀ mọ náwó tí ẹ kúkú sí mo sì mọ̀ wá mọ̀ wọ́n ná bó ṣe dá tó sígbọ̀nlẹ̀ yìí aṣọ yóò yí ọ bí pé wọ́n bí mọ́ ni ìwọ dábò lẹ tó kẹtì lẹ ká náwó lọ kíní kan tó wá ń bẹ́ẹ̀ tí ń sọ fún ọ tó ọmọ ìwọ mú owó kí ló bí ọ pé ọ̀dà mo fẹ́ da owó inú kó wá dìdọ́ kó gbé sínú àtẹ̀báyé kó wá gbélé rí lọ́jà tó bá kiri 100,000 lọ́jà 100 million wọ́n fìlà lọ́wọ́ ẹ̀ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ó yẹ máa ń gán tó wọn owó ló fi ṣe yìí àìlówó lọ́wọ́ ní ìdánwò ló lọ gbẹ́gbà bá solókè ẹgbà láàfin ká ẹgbà gbèdé owó ti solókè fún ọ owó tó sì fi ká ti ń bẹ lọ́rẹ̀ èyí máa yá yìí bí egbò ojúgun. bí Fúnkẹ́ ṣe sọ ni ó ní kí n má dààmú káàkiri mọ́ ó ní orí Ọlọ́run ó ní ìbùkún Ọlọ́run a dẹ̀ ń gbègbè sí ayé wa lọ a bẹ̀rẹ̀ sí ní ná owó Fúnkẹ́ ní kí n ṣe nǹkan kan fóun. First one, sir, 1.7 million naira, and the second one, 1.3 million naira. Ìyẹn jẹ́ 3 million. So all together, ó máa cost ní bí 27 million naira, sir. 27 million. Yes. Okay, let me see. Okay, sir. Ẹ káàsán. Yes, ma'am. Ṣé wà? Báwo ni dẹ? Fine dear. Okay, bá mi sọ fún wọn pé máa get back sí wọn. Yes, sir. Okay. Ọlọ́run àbá yín ṣe sá o. Àmín. Yeah. Thank you. Yeah. The complex tí à ń try láti kọ́ ẹ̀. Ètò kún bẹ́ẹ̀ ni wọ́n mú quotation ẹ̀ wá ẹ̀. Wọ́n sọ pé ó máa cost wa ní 27 million naira. So, Hey, Bọ̀wálé, 27 million naira. bẹ́ẹ̀ ni o. Báwo ló ṣe fẹ́ ṣe yẹn? Well, agbára Ọlọ́run á gbé. Agbára Ọlọ́run á gbé. Ọlọ́run á ṣe àbí òun náà la máa fi lé lọ́wọ́ òun náà ló wá ṣe. Mo máa dúpẹ́ o. Ẹlẹ́dàá mi mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ o. Ṣé pé àwa la lè wà nírú condition táwa yìí tá à ń jẹ tá à ń mu tí ò ní wá lára? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe o. Bọ̀wálé, àwa la fẹ́ fi 27 million naira ṣe nǹkan nísìn. Ó sì gbàgbé pé 2,700 naira ló lé wa kúrò lọ́sibítù. Àìmọye tí mo tún ti rántí dáadáa lẹ́yìn yẹn. Àmọ́ torí ẹ̀ náà ló fi jẹ́ pé Ọlọ́run ló tóbi jù. Òun náà ni máa ń pè ní gbogbo ìgbà pé ó ṣeun. Nítorí àánú ẹ̀ dúró nínú ayé wa, ọlá ẹ̀ náà ládé jẹ́. Kò dẹ̀ ní fi wá sílẹ̀ láìláì. So, my dear, dúpẹ́ fọ́lọ́run. ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àmọ́ ọkọ mi, mo fẹ́ kó ṣe kankan fún mi. Kí ni? Màá dẹ̀ really appreciate tó bá ṣe fún mi, inú mi dẹ̀ máa dùn. Ó mọ̀ pé birthday mi ò ní pẹ́ dé. Mo fẹ́ kó ṣe birthday fún mi, àmọ́ láàrin mi àti ẹnìkan. Mi ò understand nǹkan tó bí báyìí láàrin ibi àti ẹnìkan. Mi ò fẹ́yàn kankan. Èmi àti ẹnìkan mo fẹ́ kó àṣẹ kó celebrate fún mi, but láàrin mi àti ẹnìkan wà. Ó Fúnkẹ́, ó dàbí pé o mọ bí inú mi ṣe dùn tó pé o ní pé kí n ṣe kankan fún ẹ. And most especially wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ birthday ẹ, ọjọ́ òbí ẹ, tó jẹ́ pé ọjọ́ tèmi àti ẹ pàdé kò ń ṣe ọjọ́ ìbànújẹ́ fún mi. Ọjọ́ òbí ẹ wà ní ṣe pàtàkì sí mi. Wá já àárín mi àti ẹnìkan. Mo ti ń retí ọjọ́ tó máa lánàá tó máa sọ pé o fẹ́ nǹkan báyìí. Wá sọ sí pé nǹkan tó fẹ́ nìyí ní kíni birthday láàrin mi àti ẹnìkan. Máa pèrò tí màá pe gbogbo èèyàn máa dàbí nípa plan wedding ni. Owó Bọ̀wálé, ìwọ ni ìfẹ́ mi, ìwọ ni ayọ̀ mi, ìwọ ni ayé mi. Ìgbà tí kò sí, ìwọ ni mo rí. Nígbà tó dẹ̀ tó wà nù, ìwọ náà ni mo tún rí. Ìwọ ni mo fẹ́ wà pẹ̀lú títí dọjọ́ alẹ́ mi. So tí mi bá ti rí ẹ lọ́jọ́ yẹn, I'm fine. Ọ̀rọ̀ yìí ti yé mi.
àmọ́ àwọn máa gbìyànjú gbogbo agbára wa láti jẹ́ kí ọjọ́ yẹn dùn kó láre. Baby, I love you. Love you more. Ade Ori mi ò ní ṣe bọ́. Àná mi. How are you? àkójọ mẹ́ta Báwo ni? àkúlẹ̀ yìí Ẹ rọra. kí ló dé ìyàwó yín náà ló pè mí ó ní kí n gbọ́n tètè dìde àtàárọ̀ náà mo sì ti wà mí ìṣẹ́jú mi gan-an ní ọ̀fíìsì gbogbo tẹ́sán kọ́ yìí àti jíjẹ tí ó gbé kalẹ̀ ìṣẹ́jú mi náà ni. Ó yà mí lẹ́nu náà pé mo tètè rí yín. àbí sùúrù O náà ló dẹ̀ sọ fún yín. ló sọ fún mi o Pé kẹ́ tètè gidi. bẹ́ẹ̀ ni o Ṣé rọrùn obìnrin? Ó dìde sọ fún mi ni òun ò fèrò tó pọ̀ o. Òun ò fèrò, òun ò fẹ́ èèyàn rẹpẹtẹ o. You see? lágbára Ọlọ́run a ṣe 80 Àmín. a ṣe 90 Àmín. a ṣe 100 Àmín. nínú ayọ̀ pẹ̀lú ìlera tó dára. Thank you so much, sir. Mo mọ̀ pé àwọn fámìlì tó kù náà yín ń bọ̀. gbogbo wọn bọ̀ lójú ọ̀nà bẹ̀mí mo kọ́kọ́ sáàjẹ́ wọn bọ̀ lọ́nà. Ẹ́. èmi jí lé ni. Thank you so much, sir. Ẹ ṣe ìyàwó event planner Mr. Ṣẹ́gun ẹ pẹ̀lẹ́. Kí ló dé mo mọ̀ kí gbogbo eléyìí tó ń sáré ṣe yìí ó ń ṣe nítorí pé ó fẹ́ sá lọ ní àbí? Ìwọ àti ìyàwó ẹ̀. Rárá o ìyàwó yín náà ló ní ká tètè débí pé kọ́tà bá ṣe látàárọ̀ dé 12:01 báwọn ti wà òkè. Ó mí pé celebration àbí gbogbo paparazzi eléyìí tẹ́ ń ṣe yìí. Gbogbo celebration yẹn náà ni sà. Àtẹ̀lé tẹ́ ń ṣe àti celebration tó bá di 12:01. Bẹ́ẹ̀ni sà. Ó ní òun ti wà òkè. Aláwọn ti wà òkè. Sùnbọ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ kú dìde o lágbára Ọlọ́run ẹ bára yín kalẹ̀. Àmín. Ẹbí akọ ẹbí abo fúnra yín. Àmín. Èṣù ò ní yà yín o. Àmín. Èṣù ò ní yà yín o. Àmín. And I'm very sure kó love ìyàwó ẹ bí mo ṣe love tèmi. Bẹ́ẹ̀ni sà o. Ẹ kò sí wàhálà. Àná mi ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. ní agbára Ọlọ́run ẹ bára yín kalẹ̀. Àmín. ní agbára Ọlọ́run ìdíbàjẹ́ ìbọjọ́ ìdíbàjẹ́ ò ní fa yín. Àmín. èso àtẹsẹ̀ kò ní yá yín. Àmín. lágbára Olúwa. Àdúrà tí mo fẹ́ kẹ́ gbà fún wa gangan ni pé èṣù àtẹ̀ṣẹ̀ kò ní yà wá. lágbára Olúwa. Ẹ jẹ́ kí n sáré rí nítorí àwọn tèmi invite ó di aago 4 ìrọ̀lẹ́ kó tó di pé wọ́n dé tálágò kan àtàgò 2 kò dẹ̀ yé mi sí ẹja tètè rí wọn. Mo ń bọ̀ Ṣẹ́gun mo ń bọ̀ ìyàwó mi mo ń bọ̀ o. Fúnkẹ́ ọlọ́jọ́ bí èmi máa lágbára o. oṣù àìpẹ́ mi ti sọ pé òun látàárọ̀ ló ti ń bọ̀. Kí ni tí mo kọ́ tó sọ ẹ́? kò yé mi náà torí pọ́rọ̀ yóò yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Fúnkẹ́. mo ṣàrọ̀ra. Wọ́n mú sọ bí tí mò ń lọ láàárọ̀ ìfún. láti aago sí aago ẹ̀ bọ̀ wálé ṣàrọ̀ra wọ́n ní tí yóò bá ti lówó ìwà oníwà ló máa ń wù jọ nítorí Ọlọ́run nísìta tí ń fọkànbalẹ̀ tá à ń gbádùn má bẹ̀rẹ̀ sí ní wùwà oníwà o. Are you cheating on me? Kí ni mí ní nǹkan tó sọ? ṣé òun róbìnrin mi ni? Anyway tó bá ń róbìnrin mi á best kò lọ stop ẹ. Kí ni mo ti ẹ̀ ń bára mi sọ? Tó bá fẹ́ yàwó náà kí ni mo fẹ́ ṣe? Àmọ́ bò wálé tó bá ṣe ó máa dùn ẹlẹ́dàá mi gan o. Ọ̀gá o. Ọ̀gá o. Ọ̀gá o. Ṣó ti ń bínú ni? Má bínú sí mi. It's not as if I'm jealous. But obìnrin ni mí now. And I have blood running in my veins. Torí mà tí mò ń jìyà, kò séèyàn kankan bẹ́ẹ̀ o. Kò lè wá dùn tó ń sìn, kéèyàn kan wá lóun náà fẹ́ wá bù ń bẹ́ẹ̀ o. Jẹ́jẹ́ mi dẹ̀ ni mò ń lọ. Mi ìwájà oníjà, kéèyàn kan má wájà mi o. Ṣó fẹ́ bìnrin jẹ́ fún mi? Ó kì í fẹ́ bá mood mi jẹ́.
sí problem mo fẹ́ kí nǹkan kan yẹ láti ìgbà tí èmi àti ẹ̀ ti mọ́ra kò sí obìnrin kankan ní life mi kò sí obìnrin míì tí mo fi àyà kún àyà pẹ̀lú ẹ̀ rí so mi ò mọ tó lè mú ẹ láti máa ronú nǹkan tó ń ro yìí kò sí èṣù ẹ̀ṣẹ̀ tàbí ohun kankan tó lè yà èmi àti ẹ. mo dé sàlẹ̀ ń sìn mo bá Ṣẹ́gun tó ti ń ṣe gbogbo eléyìí tí ó ń ṣe sí city room sàlẹ̀ ní táìmù yìí gbogbo àwọn tá a dẹ pé 3 or 4 gangan ni a sọ fún wọn la expect wọn pé kí wọ́n dé mo ti bá wọn kó ẹ nísàlẹ̀ ẹ́. aláyànjúrọ̀ ló ń kú Fúnkẹ́ ìgbà tí mò ń bọ̀ náà mo ti rí miss calls àwọn àbúrò ẹ lórí fóònù mi náà ṣaláyànjúrọ̀ làwọn yẹn náà àbí. ìgbóná wo kan ló ń sìn ṣé wo ló ń ṣe birthday tó fi ń pè é ẹ wá sí ìdẹ́fẹ́ wáyé kí wọn kẹ jẹun ewu ní fún nǹkan tó ń pè. ṣẹ́yìn kan lè sọ fún wọn ṣẹ́yìn kan lè sọ fún wọn. èmi kọ́ ni mo sọ wọ́n kọ́ mọ̀ pé ní birthday mi ni èmi kọ́ mo sọ fún wọn èmi àti ọkọ mi ni mo ṣe birthday lẹ́nu. bẹ́ẹ̀ ṣe sọ náà ló ṣe rí bẹ́ẹ̀ni àwa méjèèjì nìkan náà ni I love you Fúnkẹ́. Love you more. ọlọ́jọ́ ibi ìjókòó ẹ ò ṣe wèrè kẹ́bọ́ ságbo òun kò lè jó báyìí ló jẹ́ ká pọ̀ lórí ìjókòó ẹ ò ṣe wèrè kó bọ́ ságbo ó ti yá gègé ó ti yá gègé ó ti yá. Fúnkẹ́. Fúnkẹ́ kí ló ṣẹlẹ̀? Fúnkẹ́ kí ló ṣẹlẹ̀? Fúnkẹ́ díẹ̀ Fúnkẹ́ Fúnkẹ́ Ṣẹ́gun Fúnkẹ́ kí ló ṣẹlẹ̀? Fúnkẹ́ kí ló ṣẹlẹ̀? Fúnkẹ́. nínú owó àtọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ òun kájọ dàgbà darúgbó ẹkú àtẹ̀mọ́ra ẹkú àtẹ̀mọ́ra ọ̀gá ẹkú àtẹ̀mọ́ra ọlọ́run ẹ̀mí yóò gùn ọkùnrin yìí ẹgbẹ́ tó bá ìṣẹ̀lẹ̀ nù lẹ́yìn yẹ́rì tó ṣẹlẹ̀ sí kò sí ẹjí ó ṣe kò sí ẹjẹ́ lè jẹ́ pé kò ní máa pè mẹ́wàá ṣe o ògùn ṣe ọgbọ́n ṣe obìnrin yẹn jẹ́ jìrẹ́ yíyà kó wọ́n wá dé báyìí pé lọ́rọ̀ sí wà láàyè ṣé pé bóyá dèbí lọ́wọ́ àgbẹ̀dẹ́ pé lọ́dẹ lọ́wọ́ ní kẹ́hìndé ọ̀gá ọmọ sí o. kò sẹ́jú tàbí díẹ̀ kí lọ́wọ́ pé lẹ́yìn nísìnyí gbogbo kan sì mọ̀ pé èrè lọ́lọ́run ṣe lolúwa ṣe kí lọ́wọ́ pé lẹ́yìn ẹ̀kọ́ ìjọba ẹ̀jẹ̀ sí jẹ́ ebi ọmọ pé tó bá wà nù lẹ́yìn láti máa rẹ́rìn bọ́ta rẹ́rìn wọlé táwọn pé bàdùjẹ́ sá inú kọ̀tẹ́ náà wọ́n já sí kalẹ̀ áyí. Adé orí mi ò mà ní ṣíbọ̀. Adé orí mi ò ní ṣíbọ̀. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún ọkọ. Mi ò ní fojú sunkún ọkọ. Èrè ni mọ̀yàn, èrè ni màá rí o. Èrè ni mọ̀yàn, èrè ni màá rí o. wọ́n wà nínú géètì máa ń kẹ́ bàbá sí tán náà wọ̀. ẹ̀sà ó ní tó bá pé ìṣẹ́jú méjì kí ẹ tó wá bá wọn pé ń gbé kò ní dáa fún mi sà.
kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ìjọ tó yọ ọdún ẹ jẹ́ ká lọ gbọ́ ẹjọ́ máa ṣe. ẹnu kí ló ṣẹlẹ̀ ló wà bí. mo bí ẹ ìdí kí ló ṣẹlẹ̀ yẹn gan ni. ṣé ní ìwọ ọmọkùnrin ìjọ ṣọ́fẹ́ pa mí ni. Bọ̀wálé kó tó sọ mí lẹ́nu èmi àti àjọ mú nǹkan lẹ̀. orúkọ tí ìyá ìjọba ọ̀sán mi kó tó sọ mí lórúkọ èmi àti ẹgbẹ́ ọmọ bára wa pò wà gbá ìdòwò wà á yan èèyàn kan láwọn ọdún èmi àti ẹ kí ló dé kí ni mo ṣe fún ẹ náà láti gbé pásítọ̀ ní kó yọjú ó kó ọ̀nà ní pásítọ̀ sọ́mi èṣù ní ẹni ó ní ní ẹni ọlọ́run ní kó wá ọkọ̀ láti yọjú sí ṣé kò lè kó lọ yọjú sí pásítọ̀ wàá rí mi wò bí ràn má wò ó wàá gbádùn mi ò tí mọ̀ kankan. Orí ẹ̀fẹ́ burú ni gẹ́lẹ́gẹ́ ìgúnnú kọ́ olórí burúkú abẹ́ bó ṣe rí onísọ́yẹ̀rì àwọn ọ̀sẹ̀ tí wọ́n jẹ́ ẹgbẹ́ gbẹ fún àbí kó tún mú sọ́rí bí tẹ̀lé ìrọ̀lẹ́ pa tàtún nìyẹn ojàre. Ìmísí ọlọ́mọ àbọ̀ ọmọkùnrin yìí lò wò. Hello dádì ẹ kú iṣẹ́ olúwa máa ṣagbára dọ̀tún. Dádì ọdún ẹ̀ ni mo wà báyìí o bẹ́ẹ̀ ni ọdún ẹ̀ ni mo wà báyìí ẹ bá sọ̀rọ̀ èmi àti ẹjọ́ máa bọ̀ kíákíá ṣàjọ máa bọ̀ ẹ̀yin ẹ bá sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀. bí ọkọ báwọn sọ̀rọ̀ ọdún bẹ́ẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ báwọn sọ̀rọ̀. hello daddy. tẹ̀mí ewúrẹ́ èwo ló lanú lẹ̀ fún lọ sáàtì mọ́tò jọ lè pásítọ̀. máa yọjú sí yín daddy. máa wá time máa yọjú sí yín sir. Yes, no problem. Máa yọjú sí yín sir, máa yọjú sí yín. Bá mi gbé. Ẹ lọ dádì. Ohun lẹ̀ tó ohun sàlẹ̀ tó fi bá yín sọ̀rọ̀ yẹn rọ́ ló pa. Kò ní wá ni. Dádì ẹ̀yẹ́ bá sọ̀rọ̀. Ó ti kọ́tì. Ó máa pè padà. Ó yáyá. Èwo ló fẹ́ ṣe báyìí? Níbo? Ṣé o fẹ́ pààrọ̀ aṣọ ni? Àbí o fẹ́ dì lọ́sọ̀? Ọ̀pẹ́ yìí olówó. Ẹ máa múra gẹ́gẹ́gẹ́ máa ń dì ní. Bí kẹ́kẹ́ wọṣọ 10 million 20 million kẹ́ tó jáde. Já lọ. Bọ̀wálé, já lọ màá jókòó kó múra. Já lọ. Bọ̀wálé dìde. Bọ̀wálé yá já lọ. Kí ló ṣẹlẹ̀? Mo ní kó já lọ. Mo ti gbọ́ yín, mo ní màá lọ rí pásítọ̀ tó bá yá. Irọ́ ló pa àjọba lọ lẹ́nìí. Kí ló rí tẹ̀ ń fìtì mi báyìí? Àní ẹ̀ní lájọ máa lọ sẹ́. Ẹ̀ní lá máa lọ Bọ̀wálé. Ó dà mo ti gbọ́ yín. Gbọ́ yín màá lọ rí pásítọ̀. Ẹ̀ní lájọ máa lọ sẹ́. Bra Bọ̀wálé, ojú òní tí ẹ̀mí rí bànújẹ́ mọ́. Ṣé rí Olúwa ló mọ ìgbà àti àkókò tó dá fún oníkálukú. Àti rí ọmọ tí wọ́n bí ní ọjọ́ kan náà same day tọmọ náà dẹ̀ fò sọ́lẹ̀ tó kú. Àti rí ní ti àwọn parents ẹ̀ tí wọ́n ń ṣe preparation fún némì tó kù àárọ̀ ọ̀la kí wọ́n ṣe némì tó kú. Àti rí ìyá tó kú tọmọ yè. Àti rí àwọn méjèèjì tí wọ́n ti kú. Ìgbà tí àsìkò tí oníkálukú máa lọ Olúwa ló mọ̀. Àti rí èèyàn tó kú ní ọjọ́ wedding gangan tí wọ́n ń prepare fún wedding tó dẹ̀ slump tó dẹ̀ kú. Nípa ti ìyàwó yín àsìkò tó wú Olúwa olómú wọn lọ ẹ ò ní fojú sunkún mọ́. Bra Bọ̀wálé, mọ́dà yín ti gbìyànjú púpọ̀ jù. Ìbá dára kí ẹ gbọ́ràn sí mọ́mì yín lẹ́nu kí ẹ dẹ̀ gbọ́ sí èmi náà lẹ́nu nípa jíjẹ́ kí obìnrin ní ìwọlé. Ó jẹ́ kókó nǹkan tí mo nílọ́kàn láti bá yín sọ. Fúnkẹ́ jẹ́ obìnrin tí mo lè gbàgbé nínú ayé mi. Kò sí ìgbàkigbà tí mo wà tí mi ò kí ń rò ń pa ọ̀rọ̀ ẹ̀. Ipa tó kó ní life mi pọ̀ gan. Kò rí lè fún mi ní time láti fi àyè sílẹ̀ fún ẹni obìnrin láti wọnú ayé mi, and that's the only problem tí mo ní. Bra Bọ̀wálé, ìdí nìyí tí ẹ gbọ́dọ̀ fi jẹ́ kí obìnrin mi wọlé. Ǹjẹ́ a lè torí wípé a mu omi ó pa wá lórí kádẹ̀ sọ́pá ò ní mu mi mọ́? Kò possible. Ẹ láti jẹ́ kí obìnrin mi wọ ilé ayé yín kó dẹ̀ wọ inú ilé yín kí àwọn èèyàn tó máa sọ nǹkan tí agbára àdúrà ò ní ká mọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. Àmín. Olúwa o, ọmọ rẹ wà níwájú Olúwa gbàdúrà. Ire ni mo kọ o, àníre ni mo yàn, pé lọ́jọ́ ayé mi kí n máa fojú sunkún Bọ́lẹ̀,
kí ló ń ṣe ẹ́ náà mo ṣáà ti bẹ̀ ẹ́ látẹ̀kàn àtìgbà tí mo ti dé ni mo ti ń bẹ̀ ẹ́ má bínú ó dá mi lóhùn. kí ló ń ṣẹlẹ̀ tó fi ń bẹ̀ mí mo ní mo ti gbọ́ mi ò bínú sẹ́. tí wọ́n bá ti gbọ́ mi mọ bó ṣe máa ṣe àtìgbà tí mo ti dé kọ́ ló ti ń dijú mọ́rí látẹ̀kàn má bínú. ok mo ti gbọ́ ẹ ìgbà wo ló ń lọ. ìgbà wo ni mò ń lọ irú question wo nìyẹn oúnjẹ tí mo ṣe ń sè ní kitchen ò tí jìnnà àdèjọ máa jẹ ni mo béèrè pé ìgbà wo ni mo ń lọ ìgbà tó bá wọn mi ni mo lè lọ náà. mi ò bá ìjà o mi ò dẹ̀ bínú. mo kàn ń bí ẹlẹ́rìí ni when are you going it's a simple question for us. mi ò tí mọ̀ gbà tí mò ń lọ tí má ti rẹ́dí àti lọ màá máa lọ. tí o bá rẹ́dí àti lọ o bá ìjọdún kan ọwọ́ tẹ sẹ́yìn. 2 years náà wà òkè. Ade Ori mi ò máa ní ṣe bọ́. Ade Ori mi ò ní ṣe bọ́. ṣé bọ̀ wọlé wọn lè. kí ẹ ti pé wọn ń pé wọn wà ní kó wọn ò sí gómìnà wọn sọ pé kí ẹ ti pé ẹ ti fẹ́ wá bí ní ìsìn yẹn sí ń lọ ibì kan ẹ sì padà wá bí ni. ẹ máa ń fọ́ ni mo ti wọ́n bí báyìí mo ń bí yín sí pé ṣó wà ń lé. ẹ wọ bí ní ṣe bí ìtàlẹ̀ sí wa ẹ wà ń fara ń dànù ṣe pé mo túmọ̀ sọ pé ẹ padà wá láti wọnú ilé. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ tipẹ́ tí mo ti fún yín kan. ìyá ni ìyá mi máa ń mọ́dà. ṣé mo lè wọlé sí i. olóògùn kò ní òpè máa wọlé lélẹ́ yìí bí wọ́n bá tilẹ̀kùn ẹja ẹ wọ ẹ ní wọlé pẹ̀lú dẹ́kun yá irọ́ ni o máma o máma o máma olúwa dábọ̀ mọ̀ sí i fún mi máma. Oh, ìbùkún báwo? Sit down. Mi ò jókòó. Bọ̀ wálé. Talele, who's this thing? You are very stupid. Yeah. Èmi ló ń bá wí pé talele. No, èmi ló ń sọ fún pé who is this thing? Ó ti ya wèrè. Yes, because ó bá ya wèrè ni. Ó ní wò mí báyìí. Kó sọ pé talele. Mo dẹ̀ mọ̀ pé ò ní ìyá ńlé because tó bá ní ìyá ńlé ni wàá mọ̀ pé wọn kì í bá rú èmi báyìí wọn kì í bá rú mi sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn kí ni problem ẹ. Bọ̀wọ́lé anyway mi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá wọn sọ. Yeah, cause mo mọ irú èèyàn tí irú èèyàn tó jẹ́ because they are nuisance mi ò lọ́rọ̀ tí mo fẹ́ máa bẹ́ sọ ẹni tí mo bá lọ́rọ̀ lélẹ̀. Bọ̀wọ́lé mo dẹ̀ tún béèrè lẹ́lẹ́kan sí pé ta lélẹ̀. Ó dà pé o ti ṣàwèrè. No, ó ti já wèrè ni. Èmi ló tún sọ lẹ́lẹ́kejì pé ta lélẹ̀. Do you know kí ni ìṣòro ẹ ná? No, ṣé torí pé sí mi pé mo kàn rárá ṣe bí English. Ó já wèrè gan-an. Tí o bá ṣe gbọ́ lábí táwa ni mò ń wò mọ́lá, má ti fi ìdí ìgò kan 0 sí ẹwájú orí. Wọ́n á lè òde bá mi sọ fún un. Mi ò jẹ́ ètò tó yẹ. Bọ̀wọ́lé, mo ní ta lélẹ̀ yìí wọ́n jókòó síbẹ̀ òun kò ṣàkóso nǹkan tó ń sọ. But what is your problem? Kí ló fẹ́ kí n sọ? Kí ló fẹ́ kí n sọ? Mo sọ fún ẹ pé kó jókòó nígbà tí wọlé ní ariwo ló ń padà. Kí ló fẹ́ kí n sọ? Bọ̀wọ́lé kí ló fẹ́ sọ? Èèyàn dúró síbi ìbọn náà máa fi dígò kan gbogbo ẹ̀ ó ṣàn sọ gbogbo ẹ̀. Òdìdí ò ṣẹ́ ní tìyàn oníkẹ́mi jókòó. Ní kò sọ. Anyway, kò sí problem. Ibo ló ń lọ? Ibo ló ń lọ? So tẹ̀ mú wọn lọ́nu bedroom. Bọ̀wọ́lé. Ó mọ̀ lọ́nu bedroom. So torí kí ni ló ṣe bí lọ mi pé gbà wo ni mò ń lọ? Wàhálà ẹ pọ̀ o. Wàhálà mi pọ̀. No problem. What is the meaning of this? Kí ni súnmọ́ ìgbélé? Wọ́n bí ẹni pé what is the meaning of this? What is all this? Kí ni súnmọ́ ilé? So on lè dìde mi tó jókòó sí ẹ kó máa bèèrè pé what is the meaning of this? Mo dé ọ̀sán pẹ́pẹ́ sí jà ọ̀n ṣe ní pẹ̀lú. Sórí ìkọ̀kọ̀ ajé ẹ̀ tó wà lọ́wọ́ mi. Bàtí tí bá fọwọ́ ẹ̀ ní ṣojú ẹ̀ sí. Arúgbó ayé á bá ìjọ tìkẹ́tìkẹ́. Ìkòkò ajé mi. Ìkòkò ajé mi. Kí ló mean by ìkòkò ajé mi? Kí ló ń jẹ́ kòkò ajé mi? Ibo ni mo ti rí kòkò ajé? Bọ́ ojú gbogbo ẹ̀ lọ. Má fọ ẹ ní ìkòkò kankan mọ́lẹ̀. Gbé ìkòkò yẹn fún mi tó bá jẹ́ pé inú ilé ló ti gbé jáde. Gbé ìkòkò yẹn fún mi. Gbá lọ́wọ́ mi! Gbá! Máa fọwọ́ ẹ̀ lọ́wọ́ sí.
Kí ni túmọ̀ láì? Fọ́kòkò ajé mi mọ́lẹ̀. Fọ́kòkò ajé mọ́lẹ̀. Ṣé mo ṣoògùn owó ni? Ẹni kó má fọ́, ó dẹ̀ fọ́ mọ́lẹ̀. Ó fọ́ mọ́lẹ̀ sá. Jesus Christ of Nazareth. Anyway, kó tó di pé a sọra wa sí inú bú àdúrà, mo mí pé kí èmi àti ká tó wọnú agbami àdúrà lọ, mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Ǹjẹ́ nǹkan kan wà tí ẹ fi pilẹ̀ ọlá yín? Mo rí pé báyà èèyàn fẹ́ lówó kí àwọn á kú àwọn nǹkan kan pọ̀ spiritually lájẹ́ kí èèyàn dìde. Èmi ṣe nǹkan spiritually? No, mi ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. Oore Ọlọ́run àtàánú Ọlọ́run aláàánú lọ́lọ́run rán sí mi. Ẹni tèrè èjì tèrè òun ló dẹ̀ fi débi tó dé. Tó bá jẹ́ bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi tó ń lòdì sí ìdìde yín Olúwa bù ìfọ́jú lù wá. Gbogbo àwọn èèyàn tí wọ́n parapọ̀ tí wọ́n fẹ́ fa igi tí Ọlọ́run gbìn tí wọ́n fẹ́ fà tu Olúwa dè wọ́n lọ́nà. Àmín. Ó yẹ kó ṣe lè fún wa kò ṣe fún wa àbí tó ṣe fún wa ò tiẹ̀ tí ì tó Olúwa ò tí wọ́n parapọ̀ tí wọ́n fẹ́ tì í ṣubú Olúwa tì wọ́n ṣubú. Àmín. Bẹ́ẹ̀ ni ó rí ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa ẹ̀bẹ̀lẹ̀. Àmín àmín lórúkọ Jésù. Dádì ẹ ṣé gan. A máa tún kọ́ yín létà sá torí ó níbi kan tí mo ní láti dé kíákíá sá. Yes sir. Thank you sir. Yes sir. Sista Tọ́lá ní látàárọ̀. Pastor ẹjọ dúró lẹ má bínú sá. That's okay, that's okay. Ẹ jókòó. Ẹ jẹ́ kí n sí àwọn off so I will join you in GV. God bless. Ẹ ṣé dáadé. Thank you sir. Ṣé rí nígbà míì tí ọ̀rọ̀ tó bá fẹ́ rúyàn lójú. Yes sir. Èèyàn á dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sínú bíríbírí. Ẹ ṣé gan sir. Thank you sir. Ọlọ́run ló lọ́pẹ́. Àdúrà ló ń gbà agbára kọ́. Àdúrà ló ń gbà. How are you? Olúwa wà pẹ̀lú ẹ. Daddy, ọmọbìnrin tí ó wọlé yẹn báwo ni wọ́n ṣe jẹ́ sí i? Sista Tọ́lání. Ìgbà tẹ́ẹ̀mí wá church tó ẹ̀ dá wọn mọ̀. Oh my God, inú àwọn church member wa tó responsible jù ni. Very reliable, very trustworthy. In fact, as a matter of fact, ó jẹ́ àwọn tí à ń fọwọ́ ẹ̀ sọ̀yà nínú church. But unfortunately, ọkùnrin tó lọ kó sílẹ̀ tó dọ́kú ẹ̀, oh my God, kì í ṣe ní tí àgbọ̀dọ̀ fi ṣàdúrà kò mọ fẹ́fẹ́. Ó kàn máa treat ẹ ní, ó máa ná, ó máa sọ̀rọ̀ sí just anyhow. Ẹ tẹ̀lé ń wò yìí, tẹ̀bá ní kó jókòó sí, ibẹ̀ ló máa jókòó sí. Very obedient. Until ìgbà tí bá tún ní kó dìde. Bọ̀wọ́kọ̀ ẹ̀ tó máa treat ẹ o, à ń fi àdúrà yìí lọ́kàn padà kọ́lọ̀ jẹ́ kó lè change. Very very obedient, very reliable. Ẹ má jẹ́ kí n gba time yín kí n lè tètè lọ attend sí. Ẹ tètè máa lọ tí ara láwà pẹ̀lú wa. Màá pè é sá. Nípa ti bí yẹn ẹ fọkànbalẹ̀. No problem. Àdúrà la máa fi ṣẹ́gun ẹ̀. I will call you. Pẹ̀lẹ́ jẹ́jẹ́ o jẹ́jẹ́ o. Màá pè yín sá. All right. Ẹ ṣé. Rárá. Jọkẹ́, ẹ ti sọ bí ìdílé. Ìtumọ̀. Torí pé mo ti wá ilé pé kí n ti wá bẹ́ẹ̀ ṣeré díẹ̀ ni. Ó máa bẹ̀rẹ̀ ti ènìyàn. Wọ́n sọ pé òsì lè mí ò tí ì béèrè ibi tó lọ rárá. Torí mo ti mọ̀ pé bíbá iná ló máa wà. Mo kàn ń bọ̀ bíbá straight ni. Torí ẹ ti sọ bí ìdílé. Ẹ ti sọ bí di ọ́fíìsì tẹ máa ń resume sí lára rẹ̀. Ṣé ẹ̀dẹ̀ tàṣájé wá? A dúpẹ́ ṣe. Sister Jọkẹ́. How are you? Fine. Ṣé wà pa? Wà okay. Kújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ṣé wà okay? Wà okay. Sister ẹ̀dá. Ó máa ló ń sùn látàárọ̀. By this time? Yes. Kí ló ṣe tó ń sùn? Ọkọ làwọn fẹ́ relax. Kí ló ṣe ọ̀rẹ́ tó ń relax? Kí bá ń bọ̀. Aláyọ̀gbó, nǹkan tí mo bẹ ń bọ̀ pọ̀ rẹ̀ pẹ̀tẹ̀. Jọkẹ́. Wọ́n lẹ̀ ń sùn. Kí ló ṣe yín tẹ̀ ń sùn? Àlá olórí burúkú kan mà ni mo lọ lákẹ̀.
Àlá òṣì. Àlá. ẹ fẹ́ mọ̀ nǹkan tí mo rí ṣá lójú oorun wẹ́rẹ́ kọ́ mà ní mo rí lójú oorun tó wá ń bá mi ṣe wedding kẹ̀. Wedding. Tó bá mi ṣe wedding tó ń kiss èmi tó jọ tó mú mi láyé lọ́wọ́ báyìí tó fi ring sí mi lọ́wọ́ èmi ẹ̀ lè. Ọlọ́run ò ní jẹ́ ẹ bá wèrè ṣe wedding lójú oorun Ọlọ́run ò ní jẹ́ ní ayé mi Ọlọ́run ò ní jẹ́ kí n rí rádaràda. God forbid, very disgusting human being. Ta wá ní wèrè tó rí o? Ṣé bára lé ẹ ni? Ara lé mi. Ọ̀gá ibi iṣẹ́ ẹ òun ni. Mi ò like ẹ o. No, mi ò like ẹ. Ṣé máa sọ̀rọ̀ sọ́gà mi bẹ́ẹ̀ mi ò like ẹ. Èmi àti yẹn ṣe wedding. Kíní burúkú tó gùn gbọ̀nàgbọ̀nà bíi kíní rádaràda òṣì. Ó gùn bí òpó bú Mike Ọlọ́run ò ní jẹ́. Lára. Má sọ fún mi pé ọ̀gá Jọkẹ́ ló fi lálàá péjọ ṣe wedding tó wá ń tàkadà nù. Àbí o. Jọ ta ló bọ́. Bọ́lá ṣe sọ́jà rẹ̀ ṣọ nọ́mà. No damn no, ṣé mi ló ń bá wí? Èmi yẹn lè mà ló ń bá wí. Ó sọ lórí ni. Kí ni títẹ pẹ̀lú títẹ mi? Kí ló fẹ́ bọ́lá bí ṣe é fẹ́ màá tiẹ̀? Ó ti tó. Ṣójà wèrè. Báyọ̀ ṣe sọ̀rọ̀ mi lè bẹ́ sọ̀rọ̀ rí. Ní tó bá sì wá sọ́wọ́ pé mi lọ máa fẹ́ yẹn. Kí ni títẹ pẹ̀lú níyà ayé má dà sọ̀rọ̀ mi mọ́? Òun náà yà sí ní 1,000 naira lòtì ni. Kiri ọbẹ̀ mọ́ kí lọ ṣe wedding. Idiot ò ṣe owó ló mọ̀. Bó ṣe rí. Ọ̀dẹ̀. Ní ẹ́ foolish idiot. Nuisance. Àló ti tó sẹ́. Orúkọ ẹ̀ gọ́gọ́ ló sọ. Ìwọ ló bá mi sọ̀rọ̀ ṣe ó gbọ́ ṣù tó bá mi sọ ni. Okay, ó yá má bínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ má bínú. Around nonsense. Lára, ṣé wàá gbọ́ ti tèmi? Fine, ọ̀gá mi ti embarrass ẹ. Ìwọ ló dẹ̀ fa because mo sọ fún ẹ. Mo wọ̀n ẹ pé kó má lọ bọ́gà mi because mo ti mọ orí èèyàn tó ń jẹ́. Ìwọ ló dẹ̀ ṣorí kankan tó lọ bá wọn. Bọ̀ ká tó wá wò ní ìdàkejì. Bó ṣe sọ pé lálàá ẹ̀, ó yà mí lẹ́nu gan because mi ò lè rò pé o lè sùn láyé yìí kó lálàá. So bó ṣe wá sọ pé o sùn tó lálàá ẹ̀, ó yẹ ká àbí kọ́ tí mi feel pé bóyá kò ṣe bóyá kò wá nǹkan ṣe sí because I think there is more to it. Bóyá kí o ṣe nǹkan kan sí mi mọ̀ mo ìfẹ́ sọ tó ṣe lè yé dáadáa. At least ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló gbé kalẹ̀ yìí náà ọ̀rọ̀ ló sọ tó mú ọpọlọ wá tí gbogbo wa ń gbọ́ yìí àbí ìwọ náà máa gbọ́rọ̀ tó ń sọ náà ó ń sọ̀rọ̀ rẹ̀ ń yé mi owó etí mi ká wá dà sílẹ̀ ká tó wá tún ṣà ṣe bó pọ̀ ọdún kan lójú ọkọ̀ tó ń sọ̀rọ̀ tí gbogbo òye yàn yìí yàrá ìwọ lọpọlọ ń tiẹ̀ orí ẹ pé gbà ó lọpọlọ àwọn kan ló sọ̀rọ̀ tá àbúṣà bẹ́ẹ̀ mi gbé fóònù ọgbẹ́ ẹ̀rù bá ń gbé fóònù kí n pẹ́ ní ti máa pè àǹtí ọlọ́pọlọ ó gbé fún yín bẹ́ẹ̀ ni oṣù sọ̀hún pẹ̀lẹ́ tiẹ̀ ò fóònù ọ̀la kúkú tẹ̀tẹ̀ tí ò tẹ̀ yìí. ó ṣúnú ni. tí ó tó lọ lọ́wọ́ fún mi nọ́mbà Túnjí. Túnjí kọ́ Bánjí ni. ó ní ẹ lè wà yẹn. ó lápàdà ẹ bá wọlé ọ̀rẹ́ ká sọ. ẹ jù dáàdì nǹkan. Sista Tọ́lání. Ẹ pẹ̀lẹ́, ṣàlàfíà ni. Please sit down. Thank you, sir. Yeah. Sista Tọ́lání, ǹjẹ́ ẹ mọ arákùnrin? Mo ti rí ojú wọn rí níbi báyìí. Níbo lẹ ti rí wọn rí? Níbi báyìí ni sir. Níbi báyìí. Brother Bọ̀wálé ni. He's a businessman. Ọlọ́run kẹ́ wọn. Wọ́n ní ilé iṣẹ́ ńláńlá tí wọ́n ń ta ohun mèremère. Olúwa kọ́ ilé fún wọn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ṣùgbọ́n wọn ò níyàwó. Brother Bọ̀wálé, ǹjẹ́ mọ̀ Sister Tọ́lání? Bẹ́ẹ̀ ni mo ti rojú wọn rí. Níbo lẹ ti mọ̀ wọ́n? Níbi. Ẹ ò rí pé ilé Olúwa ni ẹ ti pàdé bí ó ti wo Olúwa Olúṣọlá. Mi ò ní ẹ̀tọ́ láti so ẹ̀yin méjèèjì papọ̀. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí. And ọwọ́ tó bá dilẹ̀ ò ní èṣù yálò. Kọ́mọkùnrin tó gọlọ̀tọ̀ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú gbogbo nǹkan tó lé nìyẹn kó má lóbìnrin lé. Ṣé ìyẹn wà responsible bí wọ́n ṣe sọ yìí? And mélòó nu wọn láti rí tá a ti mọ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ wọn máa ń lẹ́gbìn. Oh my God. Bẹ́ẹ̀ ni. Okay. Now, kí ni nǹkan tẹ́ fẹ́ kí n ṣe? Kò sí nǹkan kan tó máa ṣe. No way, kò sọ́nà bẹ́ẹ̀ mo sọ fún ẹ yẹn. Ẹ káàbọ̀ jàre.
ṣe tó máa ti yá wa. Ó yá ń bọ̀ bó mo sọ fún pé mo fẹ́ lọ. Get out of my face kó rẹ̀ kó mi báyìí. Kí ni mo sọ fún pé ó ṣe mí? Get out of my face. Tọ́lá ni fi rẹ̀ lọ́kàn balẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ mo sọ fún ẹ̀yẹn o ò lè fẹ́. Ṣẹ̀rẹ̀ ọmọkùnrin kan ló wà tó wù mí lọ́kàn láti fẹ́ àmọ́ nǹkan tó ń rí lè ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ ò yé mi. Ọkùnrin tí mò ń sọ yìí ní owó pọ̀ lọ́wọ́ ó wù mí kí n jẹ́ ìyàwó ẹ̀ mi torí ẹ̀ ni mo ṣe ní kí n rìn tàn yín wá kẹ́ wá bá mi wo nǹkan tẹ́ lè ṣe sí mi ò wá mọ̀ o bóyá ẹ má bá mi pè wá síbí báyìí ni o kẹ́ lè sọ fún pé kájọ máa fẹ́ra wa. Wo mi kò sí ṣíṣe kò sáì ṣe èmi lórúkọ rẹ̀. Bọ̀wálé ni. Bọ̀wálé. Kógbókógbó là ń gbọ́ agogo wájàwájà là ń gbọ́ àjàjà ẹnìkan yẹn fàjà kó wọn lóde ìlú agogo ló bá fi kó wọn jọ ìṣẹ̀dá Bọ̀wálé ìwọ́dà mo fẹ́ rí ọ. Omi kò dìgbà tí a bá pe ìṣẹ̀dá Bọ̀wálé láti ọ̀dọ̀ àwọn ìyá mi ní àyín ọ̀rí nǹkan tí mo rí. Uncle Fáyẹmí ẹ jẹ́ sọ pé òun gangan lẹ rí. Wo kò dìgbà tí mo bá pe àwọn ìyá mi kí n tó wo nǹkan tí ń ṣe sí ọ̀rọ̀ Bọ̀wálé sọ́rí ohun tí ń ṣe mo ti rí ní ojúde ní àyín. Omi ìlẹ́jú ní fún ọ síbílẹ̀ ni ṣàbólògùn ti ní orí àfi kí Bọ̀wálé mọ́ fi ojú rinjú pẹ̀lú rẹ̀ ohun tó báyìí mú Bọ̀wálé tó fi ojú rinjú pẹ̀lú rẹ̀ nǹkan ó ṣe sọ́rí gbogbo ohun tí fi ń ṣe ọmọkùnrin tí wọ́n ń pè nífẹ̀ẹ́ ni ó dá sí ọ lára ni. Tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ gbà náà mo jẹ́rìí ọ̀rọ̀ yín bó tó bá wá rí bẹ́ẹ̀ ṣe sọ yìí o ẹ̀yin gan agbádùn. Mo ń gbọ́ ẹ̀. Ẹ káàbọ̀ sí Lágbára Pàṣẹ kò wọ́n ní mo lẹ́rù kú mo ní disciple wọ́n ní mo kárí ṣódà sókè mo ga pa tẹ bá ti rí mi ẹyẹ máa ṣọ̀tẹ̀ kó wá pa ọ̀gá ńlá boss ọ̀gá ńlá boss. Ọ̀dà kọ national anthem. O gbọ́ mi tá mi lóúnjọ. Tìlú o ma. Kọ́ tìlú tó bá mọ̀. Dá mi lóhùn náà. Àráì. Àráì ni national anthem. Àbí? Ṣé mi ni mò ń ṣe ọ̀tọ̀ ìmọ̀ ẹ nínú ilé? Arama. How many times mo ti wọ́n nínú ilé pé kó má máa kọ àwọn ẹni tó máa ń pè láti máa fi disturb mi? Tíṣe ìbẹ̀ka ẹ̀ o lè lọ́wọ́ nǹkan mi ṣe. Fún irin ìgbìmọ̀. Máa fọ́ orí ẹ̀ fún ẹ. Ṣé nǹkan tí mo bẹ sọ nìyẹn? Ṣé mo sọ pé mo rí fóònù tó ń tẹ̀lé? Ìwọ ló máa sọ pé fóònù rìn. Ìwọ ń kọ fújì káàkiri, òun kọ hip hop àbí? O fẹ́ máa kọ orin, kò sí wàhálà. Despite the fact pé mo ti warn ẹ several times pé kó má fi orin disturb mi nínú ilé yìí, o ò fẹ́ gbọ́. Oṣù tí fẹ́ parí, máa fún ẹ ní owó oṣù ẹ, right? Wàá ní máa fún ẹ ní opportunity. Kó o wá ju mi kó tó sọ bàtà fún ẹ sìn. Get out! Alright. Oh God. Oh my days. Oh my God. What is wrong with you people? Kí ló ṣe yín náà? Do you guys want to get me crazy? Why don't you get it? Orí phone mi. Ṣé o lè sọ fún mi pé phone ring? Must you tell me the name on the phone? Sorry, ma. Shut up! Must you? And besides, why must you even check my phone? Why? Drop the phone and get the hell out of here. Sorry, ma. We thank God in our department because ọjà wa ń ta gan and àwọn customer kankan complain and we really thank God for that. Sir, our goods wa ti tán, so I need wọn láti wá supply wa ní another one. But so far so good. We also thank God in our department. Kò sí any complaint rárá, sir.
Sir, I'm still expecting feedback on what I told you. Gentle ladies. Sir. Please, I'll call you back. Okay. Okay, sir. All right. So, excuse me, sir. Hope there is no problem, sir. Sorry, sir. Hello? Daddy. Mr. Bowale? Hello, sir. How are you? Mo ti ń pe Tọ́lání láti ẹ̀kan kò gbé fóònù, sir. Ẹ ń pè nọ́mbà yẹn ò lọ àbí kò gbé? I don't know. Mi mọ nǹkan tó ṣe ṣá. It's okay, èmi á pè ń sìn. Màá dẹ̀ get back sí. Or better still, ibi tí mo lọ sìn, màá gba ọ̀dọ̀ ẹ̀. But definitely màá get back sí. Ma appreciate it, sir. Kò ní sí ewu lágbára Ọlọ́run. Ẹ ṣé lọ, sir. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, kábíyèsí bàbá mi o, ọba tó pọ̀ ní ipá. Hello? Bravo, Ale? Are you there? Hello? Hello? Wọ́n ti cut. Ọlọ́run jẹ́ ká dùn àbá wọn, àwọn èèyàn lọ. Ká gbàdúrà fún mi, ẹ sáré cut. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún ọkọ. Mi ò ní fojú sunkún ọkọ. Èrè ni mo yàn, èrè ni màá rí o. Èrè ni mo yàn, èrè ni màá rí. Mi ò ní sunkún láyé mi. Mi ò ní sunkún láyé mi. Èmi àtàdé orí mi o. Èmi àtàdé orí mi. Ṣọ̀bọ̀ wálé. Mo mọ ojú yìí, kí ló ń ṣẹlẹ̀? Mo ní kí wá apologize fún nǹkan tó ṣẹlẹ̀ the other day ni. I am truly sorry. No problem. Èmi ò kí ń bínú. Mo ti sọ inú mi fún ẹ. Okay, this time kí ló ń ṣẹlẹ̀ ń sìn? Kí la tún fẹ́ rí sọ? Kí ló ṣe? Let's go. Okay, sir. Ade Ori mi ò ní ṣí bọ́. Ade Ori mi ò ní ṣí bọ́. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún ọkọ. Mi ò ní fojú sunkún ọkọ. Èrè ni mo yàn, èrè ni màá rí. Tọ́lání. Mi ò ní sunkún láyé mi. What is the problem? Mi ò ní sunkún láyé mi. I've been calling your phones and you refuse to pick my call. What happened? Maybe I don't feel like talking. Yeah. She made me money phone me. And it's my mobile phone. It's been with me all this while. But no, I feel like I'm sorry, so. But kí ló ń ṣẹlẹ̀ now? Attitude tó ń fún mi yìí ò really wà okay tó. Look. What is it? It's my life. My life, my rules, my phone. Ó lè pè mí kí n decide pé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ now. Kí ló tó ń rò mí lẹ́jọ́ torí yẹn? You know what? Let me just quickly say something to you. Because me mọ nǹkan tó fún ẹ ní, this, kind of
here around you. You can question my whereabouts, or you can question me about how I pick my phone, or if I want to pick it or not. You know what? I am no longer interested in this relationship. Not anymore. So, if you are done with whatever you came here for, that's the door. Anyway, please. Let me show you the door if you don't know where it is. Tí Ọlọ́run tí mo wò mọ́ yín lára má ti fi bọ́ má ti fi fọ́ gbogbo orí dànù ẹ̀jẹ̀ yín bá máa splash sí gbogbo white and red tẹkọjọ tó dàbí flag Canada yìí ẹ̀jẹ̀ ti sọ fún yín láyé yóò bá mi dáwọ́ ṣìwò èwo ló ṣì máa yìnbọn fún yín dànù gbogbo ọ̀dá ní tẹkọjọ tẹgbẹ́ pọ́ọ̀tù bí ẹni tó fẹ́ lọ ṣe bẹ̀ pàtì yìí ọba máa wò yín tẹ́ máa fi kú dànù ni. adékọ́dá fún mi òṣìṣẹ́ ẹ sọ fún mi pé kíní kan ìyẹn ọmọ gúdúgúdú ọmọ òjòdú ọmọ bẹ́gà ẹ wo gbogbo yẹn ò kọ́ mi ẹ má mi sọ gbogbo rádaràdà jàre. àbẹ́ẹ̀ máa wo nǹkan wọ́n gbé gbogbo jàkárí wọ̀ fún yẹn kéèyàn mi gan pàtẹ́ pé orí tèmi gan ò pé bá mi sọ òṣì rádaràdà. a kì í sómi lọ́gbẹ́ a kì í tó gùrù àlọ́fà ẹnìkan kì í pátákọ́tà bó sáàrin ìlú ohun tó bá ṣẹlẹ̀ mo fẹ́ rí. rádaràdà tẹ yín lọ́jọ́ kìíní àná. kẹ́hìn kí ló há yín lẹ́nu èwo ló ṣì gan. orí rẹ̀ burú o kódà àwọn ti ya wèrè wọ́n gbogbo ẹni tó wà lọ́jà kọ́ ni wèrè aláṣọ ni wèrè tí wọ́n yà èmi ní sí ọ́ wọ́n sì wá sí àárín ọ̀sẹ̀ ẹnu ṣàkàṣàkà ọdẹ ẹnu lẹ̀ bí apẹ̀rẹ̀ obì ọ̀ ń dọ̀rọ̀ lẹ̀ fún mi ní àárín á fún ọ ní kan pé kó o lò ó kó o fi ṣèléjú kó o fi rinjúrinjú pẹ̀lú èèyàn ìwọ mú gòrí burúkú ọkàn mọ́jú dákun ṣégun ló fẹ́ kó rí ni àbí nǹkan ta fún ọ pé kó lò. bẹ́ẹ̀ ṣe fún mi náà ni mo ṣe lò ó. ó lò nǹkan ṣe ọ́ ó lò òun kọ́ ni mo rí ní àyè. bàbá ẹ sọ pé kí n má lògò ẹ sọ bẹ́ẹ̀. ní fákọ̀ òbí fákọ̀ yẹ kí n sọ fún ọ pé kọ́ ọmọ lògò kọ́ tó lè lo nǹkan fún yàn ṣé wọ́n lògò wá sí àyíngbà tó wá ni àbí wọ́n jáfọ́jú tí ń fọ̀ parí. ẹ mọ èsì gbogbo yẹn lẹ pákéjì náà ni màá ṣáà pákéjì ara mẹ́rin pé mo ṣe irun tuntun náà ni mo pákéjì ara mi lọ bẹ̀ nínà. pákéjì orí burúkú tẹ́ ẹ mọ́ ń ṣeun iná ló kó bá ọ. ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn. Kí la máa wá ṣe sí báyìí. o sì ní í ṣe ọ kí lẹ ṣe sí wo má jẹ́ ń tàn ọ́ ẹlẹ́dàá rẹ òyàn re tó o bá gbìyànjú láti ṣe nǹkan lẹ́yìn èyí tó o ti ṣe tó o ṣe rádaràda ní àyè tó o bá lè ṣe fọmọkùnrin ó ya wèrè bẹ́ẹ̀ ni mo sọ. bàbá ẹ má jẹ ìyá wèrè ẹjọ́ bàbá ẹ jọ̀ọ́ nǹkan ẹ má ṣe báyìí fún mi ẹ lè má wò mí báyìí ẹ má bínú mi ò mọ ẹ sọ pé má wọ ọgọ. onírànù òṣì ọmọ dáadáa. ẹ má bínú. wo ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà fún ọ sọ ní bàbá. mo ní bàbá mi wà ní ibì kan lọ́nà abúlé kan bẹ́ẹ̀ yẹn wà. ṣé wọ́n ṣe sí àwo. iṣẹ́ àwo bá wọn ṣiṣẹ́ àwo tó bá ń ṣiṣẹ́ àwo mi ní wá báyìí. ọ̀rẹ́ ìbá bàbá rẹ̀ ò ní ọ̀bọ̀ kó fà tó fi rọ́nà àbáyọ tó o bá ti ní bàbá tó ṣe sí àwo tó o bá rè ṣe nǹkan wo ọ ya wèrè ọ wọjà ọ wọ gbági kódà kò síbi tó ọ̀dẹ ṣeré dé tó o bá rí láfẹ́ wa ọ́ fi ṣeré nílẹ̀ lẹ́ńbẹ̀ èmi mo sọ báwọn tí nǹkan kò bá ṣe ọkọ sọ pé bàbá mi kọ́ ló fi mí sí àyìn èmi mo sọ báwọn. Fáyẹmí ọkùn Fáyẹmí ẹ má ṣe. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mo rí ẹni tó mọ̀ mí mo rí ẹni tí mo fẹ́ mo rí ẹni tí mo mọ̀ tí ó ń ṣe mí mo rí ẹni tó mọ̀ gbé ọkàn mi mo rí ẹni tó lè bá mi wẹ̀ mo rí ẹni tí mo lè fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mi and that is why tí mo fi mú wá láti introduce ẹ̀ sí mi Tọ́lá ní lórúkọ. méjèèjì ń wò láti ìrẹ́ ìmọ̀ ìjọra ayé gan o ẹgbẹ́ tápọ̀ ti yàwó tó bá yẹ pé fọ́lọ́kọ̀ ọmọ ní alátòdì ọ̀run wọ́n máa jọra wọn. ẹ̀wọ̀n ojú ọ̀nì tí ìyẹn ẹni kẹta.
Onira, wo yìí ṣe ni. Kasali ni orúkọ wọn. Àmọ́ Fíìbù tún là ń pè wọ́n. Nítorí pé ìjọ tí wọ́n ti débí kò ju bí oṣù kan lọ. Òun náà ti sọ fún mi pé ìgbàkigbà táwọn bá fẹ́ kúrò bí kì í ṣàràn àwọn lọ́wọ́ láti ra Fíìbù fáwọn. Ọ̀tọ̀ ni pé ọkọ̀lọ́kọ̀ Fíìbù tú ilé pété àbára gáyìn mọ́ pé ọkọ̀ wọlé bẹ́ẹ̀ ọkọ̀ balẹ̀ ni. Ìtorí ẹ̀ la ṣe pé wọ́n ní Fíìbù tú láti gbà yẹn. Sẹ́mi ò lórúkọ ẹ̀, dírẹ́fà mi nìyẹn, bómi nìyẹn, kúkú wá nìyẹn, àti Mr. Portable. Then ọkùnrin mẹ́ta lọ kà kéésì ẹkùn all the way from Kéta Òkèjì ọmọ ìyá aláta. Nice meeting you all. In fact, I'm so happy to meet each and every one of you. In fact, I don't know what to say. Múnú mi dùn. Pa mí lẹ́rìn. Ó jẹ́ kí n mọ̀ wípé mo wà láàrin bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi àti sister mi, which makes me believe we will all be one big happy family. Amen. Tẹ́rí wá kí pa àwọn òkè padà ní. Bẹ́ẹ̀ bá sì yìnbọn èèyàn tó ń kì ní. Ẹ wo ọpọlọ yóò ní dọ́bà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mo ní kọ́ lọ́ àgbàlagbà ọ̀tọ̀ nílà káyé ni. Ẹ wo excuse me ṣé ẹ rí ẹnìkan kì í bẹ̀bẹ̀ kéyìn tó yọ lára ìrìgì ẹ ní bẹ̀bẹ̀ tẹ́ ìlóyún nù ilé rẹ̀ ìbí wọn. Àmì ẹ ṣe jù. Ẹ wo yóò ṣe yẹ sí o ẹ̀ẹ́dẹ̀ ní ọ̀rọ̀ wa ládé ọlọ́dọ̀ọ̀rọ̀ ìládé. Thank you so much. Thank you very much. Máa pè gbogbo yín padà láìpẹ́. Ẹ ṣé gan. Ẹni ìrìnà ká máa lọ náà ìdẹ́tẹ̀lẹ́ àbí ẹ bá ti fojú ọkọ̀tà láìláì. Ẹ bára yín wọ̀lá o. Ẹ bára yín wọ̀lá. Ìyá ló kẹ̀lé ọkọ̀ rẹ̀. Ẹ bára yín wọ̀lá. Ọ̀gá. Ẹ bá lọ lulẹ̀ ẹ bá jókòó pálọ̀ ẹ bá lọ lulẹ̀. Onírà. Ẹ lọ lulẹ̀ ni. Kálẹ̀ dá gbogbo bí ó kéèkó. Ó ní ẹ̀ o. Bí gbogbo onúlé wa ṣe ń dùn ní gbogbo ìgbà rẹ̀. Though mi ò really rí wọn tó èrè dáadáa nítorí ọgbẹ́ ọkàn yẹn wà ń bẹ̀. Àmọ́ mo ti mọ̀ pé irú èèyàn tí wọ́n jẹ́ nìyẹn. I'm so happy to have you here. Same here, and I must confess, you have a beautiful place here. Oh. I love it out here. Lele, a máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Mo máa mú ẹ débi kan. Bọ̀ kó tó dìgbà yẹn, jẹ́ fún àwọn kankan tó wẹ̀. Yo. Kò sí room kan wà bẹ́ẹ̀ tí ó jẹ́ pé wọ́n máa ń lò fún. Obìnrin bá dára bí egbin bí yóò ní wà rárá kọrí ni. Wọ́n ní ṣe kò mọ̀ pé. Oh my God, àbí o. Láíláí, báwo mo ṣe máa ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ tí mo ní jẹ́ kó gbọ́? I will definitely let you know. Jẹ́ kí n pẹ́ padà, ọkọ mi ti dé. Máa pẹ́ padà. All right, then. Máa pẹ́. Oh, darling. You're welcome. I'm fine. Of course I was. We've not been around. I miss my baby. No, I've been home all day. Thank you, Dad. So what offer? Hold on. Baby. Observe lady. Observe Bumi. Kí ló fẹ́ wà lára Bumi? Kò sí. Ó dáadáa. Kí ló ṣe? Bí mo ṣe ń wo yìí, ó ti lóyún. Bro. Kí ló tó wá àti? Mi lóyún sà. Wọ́n sọ pé o lóyún, o yí aṣọ wò. Ṣé inú aṣọ lóyún máa ń wà ní? Àbọ̀ ń faṣọ lóyún? Àbí kí wọ́n sọ? O lóyún. Ta ló fún ẹ lóyún? Rárá sà, mi lóyún sà. O lóyún. Àwọn dà pé mo ti mọ tó ṣẹlẹ̀. Ó possible kó má fẹ́ sọ ẹni tó fún ọ lóyún.
kò yẹ ẹ̀sìn ojú lè máa tì láti sọ àbí kúrò pé wàhálà fẹ́ wà ń bẹ̀ èmi ni mo fún ẹ lóyún àbí. Darling. No. No. You're not that kind of a person. No. Why would you say such a thing? a ṣáà máa ń wo àwọn movies tá a máa ń wò yẹn náà tó jẹ́ pé ọ̀gá máa ń fún ọmọ ọ̀dọ̀ àwọn kúkú wọn lóyún. bí àkótó tó try láti fẹ́ sọ nìyẹn bí àkótó wọn náà dẹ́rọ ni. No, never. Tó bá jẹ́ never mo fún ẹ ní ọ̀sẹ̀ kan mo fẹ́ rí ẹni tó fún ẹ ní oyún yẹn o tí mi ò bá rí ó máa kúrò nínú ilé ni o. O lóyún. Mi ò lóyún sá. Ìyẹn tó bá jẹ́ wípé mo find out dáadáa mo á rí kó o lóyún ó máa regret láyé yìí ó máa ti gba tó ti wà lọ́dọ̀ mi no ó máa regret láyé ẹ o. Mi ò lóyún sá. No problem gbómi ẹ kúrò máa lọ. Mi ò lóyún sá. No mo ti lè mú mi olóyún sí gbómi ẹ lọ. Mommy. Yes. Àná mi. Yes, ma'am. Ẹ jókòó. Yes. Wọ́n jù lọ sọ́jà wọn ló sì ń bọ̀lẹ̀ báyìí. Mọ́mí. Báwo ni? Dáadáa ni ma. Àwọn ará ilé ń kọ́. Wọ́n wà òkè. Ẹ pẹ̀lẹ́. Yes, ma. Káàbọ̀. Ọ̀gá o. Ọmọ olúwo wa ní báyìí. Ọmọ Ọ̀yọ́ ni mí mà. Ìyá Ọ̀yọ́ Mèsì. Ọ̀yọ́ Mèsì. Ọ̀yọ́ Àtìbà. Ọ̀yọ́ mọ́lẹ̀. Ẹ má yọ ọmọ tèmi lẹ̀ ṣá o. Rárá mà. Rárá mà Ọlọ́run ní jẹ́ kí wọ́n ṣe ní. Kí ló ṣe? What? Kí ló ṣe? Àwọn Tọ́lání. Tọ́lání. Kí ló ṣe gbà mí? Tọ́lání. Àmúdáràn. Kí ló ṣe ọmọ mi? Ire ni mo kọ o, àníre ni mo yàn. Pé lọ́jọ́ ayé mi kí n máa fojú sunkún nígbà àkọ́kọ́. Ẹni báládé orí, ó ti rí ojú rere Ọlọ́run. Adé orí lọkùnrin jẹ́ fáyà ká máa ṣọ́. Olúwa mi o, ẹ káàsà. Ẹ káàsà. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Olúwa wà pẹ̀lú yín. Àmín. Ojú ò ní tì yín. Àmín. Inú yín á dùn. Àmín. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọnú lé. Àmín. Jésù Olúwa wa. Àmín. Lórúkọ Jésù. Níbi mo ṣe wà níbí ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ẹnìkan wà tó súnmọ́ arákùnrin Bọ̀wálé pẹ́pẹ́pẹ́ bí sọ̀rùn tó jẹ́ pé ìpalára àti ìṣubú ọ̀gbẹ́ni Bọ̀wálé ló wá. ẹni náà ń wò mí èmi náà dẹ̀ ń wò. ìbádára kẹ́ni náà jẹ́wọ́. mi ò rò pé ẹgbọ́n tí mo sọ kí ẹnìkan wà bí tó ń wò mí tẹ́mi náà ń wò ó tó dẹ̀ súnmọ́ ọ̀gbẹ́ni Bọ̀wálé pẹ́kípẹ́kí ṣùgbọ́n tó jẹ́ pé ìparun àti ìṣubú ọ̀gbẹ́ni Bọ̀wálé ó ló ń sá kiri kí ẹni náà sọ̀rọ̀. arábìnrin kí ni ẹ mọ̀ nípa ìdìde sókè arákùnrin Bọ̀wálé? Kí ló ń sá ẹ má bínú sá. Ẹ gbọ́ mo ní kí ni tí ẹ mọ̀ nípa ìṣoríire àti ìdìde arákùnrin Bọ̀wálé sọ̀rọ̀. Ìdìde wọn. Bẹ́ẹ̀ni. Mi ò mọ kọ́kọ́ pa ìdìde wọn. O mọ̀ kọ́kọ́ pa ìdìde wọn. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì sọ̀rọ̀. Ṣé lóòótọ́ ni? Lóòótọ́ ni kíni? Pé ẹ ti fẹ́ máa padà lọ. Lóòótọ́ ni pé mi ò ní pẹ́ padà. Mo ti ṣetán lóòótọ́. Next week ni màá kúrò ní inú ìlú yín bí. Àti pé mi nìkan àti bí èèyàn bíi méjì ló fẹ́ kú nù lé bí gbogbo àwọn tó kù. Ó ní wọ́n ti lọ. Kí ni mo fẹ́ máa dúró ṣe ń bí? Oh God, mo dẹ̀ máa miss yín gan-an. Gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń sọ fún wa láàrin gbogbo àwọn kọ́pà yẹn nìkan lẹ yàtọ̀. Òótọ́ ni o, láti pé ẹ̀yin lè jẹ́ ká mọ̀ pé tábà kàwé kò dáa rárá. Èyí tó important jù nínú gbogbo nǹkan tí mo ti ń bá yín sọ ni.
ẹ dẹ̀ mọ̀ pé anytime tí bá ti ń bá yín sọ̀rọ̀ ó ní máa ń hámà lórí point yẹn gangan wípé ìwé ló important jù tí ẹ bá kàwé wàhálà ni tó bá lọ sí school wàá rọ́kọ gidi fẹ́ tó bá kàwé wàá ríṣẹ́ gidi ṣe tó bá kàwé wọn ò ní fọwọ́ rọ́ ẹ sẹ́yìn o ò ní wà lẹ́yìn lẹ́dọ̀ àwọn ẹgbẹ́ ó lè má yé yín sìn àmọ́ tó bá dọjọ́ iwájú tẹ́ ẹ bá kà ó máa dùn yín àmọ́ tẹ́ ẹ bá ti kà láti ìsìn lọ kó sọ́kùnrin kankan tó lè fi yín ṣakọ. ẹ ṣe sá. làbọ̀ yọmọ yọyọ. ní iye ò serious o rárá gba ilé. wọ́n ti ń expect wa ń bẹ̀ yẹn o. ẹ ṣe jọ sá ẹ ṣe sá. welcome. dúró náà kò dé dúró náà. kí ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ fi mí dúró síbẹ̀ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rojọ́ òṣì ń bẹ̀. kí ló dé gan-an gbogbo wa la máa ń bá bùdá ìṣe lẹ́yìn ìwọ nìkan ìṣá ni tó kì í máa fẹ́ súnmọ́ bí tó bá wà kí ló dé gan-an. jọ torí Ọlọ́run kí ni mo fẹ́ súnmọ́ ọ fún àbí kí ni mo fẹ́ bá wọn ṣeré fún torí kò yé mi. ṣàmà ní sùúrù wo wọ́n lè fẹ́ máa lọ wọ́n fún wa lówó. kí ló kàn ti tèmi pẹ̀lú yẹn ẹ jẹ́ bára yín sọ nǹkan. ìwọ ló mọ̀. ìwé mímọ́ kò sọ pé gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni àmọ́ bí gbogbo nǹkan tí Ọlọ́run dá bó ṣe dára jù ǹjẹ́ o mọ̀ pé nǹkan kan wà tí ó dára ju gbogbo nǹkan tí Ọlọ́run dá lọ. kí nìyẹn. very good obìnrin ni ẹ̀yin ni iyọ̀ ayé ẹ̀yin ládùn ayé ẹ̀yin lẹni ayé yìí wọ́n ní ibi tí ó bá ń dùn obìnrin ló ń jẹ́ kó dùn ibi tí ò bá tò dáadáa kò sí nǹkan méjì tí wọ́n miss nírú nǹkan bẹ́ẹ̀ ju pé obìnrin lọ nítorí ẹ̀ ni mo ṣe ń sọ̀rọ̀ nípa ìwọ Bùnmi Àríkẹ́ ọmọ Oyèọlá wípé ó dára ó rẹwà lọ́mọ obìnrin kí wá ṣe pé torí ẹwà ẹnìkan ló ṣe wù mí mo ti study ẹ̀ mo ti wádìí ẹ̀ mo ti rí wípé ọmọlúàbí tí ò ṣe tanù tí ò ṣe fi ṣeré ni ẹ wàá rẹ́rìn músẹ́ bí ẹni páwọn obìnrin tó pọ̀ òkè rẹ́rìn wàá ṣí ojú sókè bí ẹni pé kò sí ẹyin ojú lágbárí ẹ̀ kò sí gbogbo nǹkan tó wà lára ẹ tí ò kí ń kán tó mo wá sí orílẹ̀-èdè bàbá mi níbi ìlóòótọ́ ni àmọ́ kò sí ìwọ̀ ń bẹ̀ tí n bá mú ẹ lọ padà lọ sí ibi tí mo ti wá gẹ́gẹ́ bí aya mi nítorí pé mo nífẹ̀ẹ́ Bùnmi I like you so much. ọ̀dà bọ̀ wálé ẹ̀ ń tàn mí nì. kí ló rí. ẹ̀ ń tàn mí nì torí lákọ̀ọ́kọ́ mi ò kàwé tó yín mi ò lè sọlẹ̀ tó máa mọ̀la o bóyá máa kàwé jù yín lọ bọ́ lọ́wọ́lọ́wọ́ bá yín sọ yìí kò sí nǹkan tí mo kà tó yín ẹ wá sọ pé ẹ nífẹ̀ẹ́ mi lóòótọ́ ni èmi náà ti ní nǹkan tí ẹ ń bá mi sọ nínú tẹ́lẹ̀ tèmi náà ti ní lọ́kàn tẹ́lẹ̀ bẹ̀dẹ̀ ṣe wá sọ yìí mi lè sọ fún yín pé no torí èmi náà mo ti ní lọ́kàn ṣùgbọ́n bọ̀dà bọ̀ wálé ọkàn mi sọ fún mi pé ẹ̀ ń tàn mí ni o ẹ̀ ń tàn mí. Bùnmi ìyẹn ni wọ́n ń pè ní ibi tí a fẹ́ gbé obì sí obì ti lálẹ́ wò níbẹ̀ níṣẹ́ ni mo fẹ́ kó padà lọ sí inú ìlú báyìí kó béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọbìnrin tó wà níbẹ̀ sọ wípé ta ni mo kọ ẹnu ìfẹ́ sí rí no nítorí pé nǹkan tí mò ń wá kò sí lára wọn ara àwọn Olúbùnmi ló wà Bùnmi. I love you too. I love you too. I love you too. I love you too.
tí mi ò bá ní tanra mi jẹ mi ò lè ní ọkọ mọ́ tí mi ò bá ní tan ara mi jẹ mi ò rò pé mo lè ní Adé Orí tí bá rìn tí bá rọ́kùnrin á dàbí pé ọmọkùnrin yìí ni mo rí tí bá sùn tí bá dijú yẹ ọmọkùnrin yìí náà ni Ọlọ́run ẹlẹ́dàá mi ò dé ṣàánú mi ò dé gbé mi pàdé ọmọkùnrin yìí ò dé kí n fi ọmọkùnrin kí n fi ṣe Adé Orí mi Ọlọ́run jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ṣàánú mi Ọlọ́run ṣàánú mi o ṣàánú mi Ọlọ́run ṣàánú mi ẹ̀bẹ̀ sún mi Ọlọ́run ṣàánú mi gbé mi pàdé ọmọkùnrin yìí. Ire ni mo kọ o àníre ni mo yàn pé lọ́jọ́ ayé mi kí n máa máa fojú sunkún nígbà àkọ́kọ́ ẹni bá lọ́jọ́ orí ní ìran tójú ẹ̀. ó dáná mo bèrè bọ̀dá bọ̀ wálé ni. bọ̀dá bọ̀ wálé ọmọ èrè kí ló ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ bọ̀dá bọ̀ wálé ni mo ń béèrè. bí o ó ti padà kí ló wọ̀ fún. Rárá kò sí nǹkan kan. tó jẹ́ ń gbèsè ni. Rárá. Kí ló dé. Kò sí nǹkan kan rárá. sọ kó tó lè sọ fún kí n bẹ jíṣẹ́ fún. ẹ jọ̀ọ́ kò sí nǹkan kan sá mo ti gbọ́. ó ṣù ọ. ẹ má wọrí. kí ló ṣe ọmọ ẹ̀. Ọlọ́run ló ní pé kí bọ̀bọ̀ wà lè kú kúrò nílùú tó bá yẹ kó kúrò nílùú mo yọ yín tó bá ti tì mọ́ lọ́rùn. ìyẹn bò bí o bí o ọmọ burúkú. jálọ́jọ́. bóò ni. àlàáfíà sà. àwọn tó ń bá tajà ńkọ́. àlàáfíà sà. ajé ń wá dáadáa. bàbá yín bínú lórí fóònù lẹ́ẹ̀kan. mo ń bínú lórí ibú ọmọ kan ta ni a gbé gba ẹrù rẹ kúrò lórí ẹ káràn lọ tó tá à ń wí kábàkábà nígbà tí ìwà bá mi yá ẹ tó ní tó ilé ayé òun kò rojú kò ráyè o mo sì ní falẹ́rẹ̀ ifá sì sọ̀nà tátọ̀ pé ká sì tutù kan fún un kó lè mú ẹ tó bá obìnrin ọ̀dọ́mọbìnrin tó bá nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú kó lè mú wá kó bá gbé tutù ó sì níyàwó lọ́ba yìí lórí ìmúyàwó ẹ̀wà kíyàwó ó sì bá gbé tutù ọ̀tán ní ẹ bá ń ṣe dáadáa bí sẹ́nu odò kan méjì ní ẹjọ́ ní bọ́lọ́bọ́lọ́bọ́lọ́ bẹ́ẹ̀ sì rèé pápákọ̀ tí wọn bá ṣe kéde gbénu torí àwọn bàbá mi wọ́n ti mọ̀ pé wọ́n ti dáwọ́ lé àwọn ìyá mi gan ti mọ̀ pé wọ́n ti dáwọ́ lé bó ṣe wà ń bí ọba ẹgbẹ́ tutù tó. ẹ ní kíyàwó ẹ bá gbé. ìyàwó ẹ wá ṣe dáadáa bí sẹ́nu odò ó lóun ò lè ṣe. ó lóun ò lè gbé. bàbá ẹ jọ̀ọ́ ṣé ẹnikẹ́ni lè bá gbé. ẹnikẹ́ni lè bá gbé kò sẹ́ni tí ò lè bá gbé tẹ́ni náà bá ti nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú ọyọkùnrin ọ̀rọ̀ torí bó ṣe wà ń kò ní pẹ́ ya wèrè o kì í sì ṣe wèrè nìkan tó bá ya wèrè báyìí ìjọ méje ní ìdájà lẹ́yìn ìjọ keje ọ̀tán ikú ló pè é. ẹ jọ̀ọ́ bàbá mo fẹ́ bí ṣé mo lè bá gbé. ó lè bá gbé mọ̀nàká yìí èyí ti jẹ́ tó lè bá gbé bí wọ́n bá gbé ẹrù bàǹtàbàǹtà lọ sọ̀kalẹ̀ lórí rẹ̀ yàtọ̀ sí pé jọ dàlú owó tí nǹkan ó mọ dojú gbàyìngbà ẹ̀mí rẹ̀ ó tún gùn kan ní kése ni kò ní sẹ́kù. ẹ ṣé bàbá mo dúpẹ́. àmọ́ bomi bàbá. kí n tiẹ̀ ti jẹ́ pẹ̀lú pọ̀ bàgbé tutù bóun pàdé ọlọ́dà àtàsínmi èwo lọ́kàn ọbẹ̀ òde agbọ̀nàdùn. bàbá ṣẹ́rí ẹni tẹ́ ń wò yẹn aláàánú mi ó ti ṣoore fún mi tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí mo ti àkàìmọye oore tó ti ṣe fún mi tí mo lè kà tán tí mo fi rò pé bóyá mo lè bá ṣe nìyẹn. omi mọ̀lẹ́ yẹn o bọ́ ọmọ rí. mo mọ rí dáadáa bàbá. aláàánú rẹ̀ sì ni. bẹ́ẹ̀ ni bàbá. bó bá jẹ́ kó ṣoore fún ọ rí kò sí ní tó burú bí wọn náà bá san oore fún báyìí kò burú. ẹ ṣé bàbá. àmọ́ ọ̀dọ̀ lójú pé o nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú. bẹ́ẹ̀ ni bàbá. ọlọ́ọ̀bà gbé. bẹ́ẹ̀ ni bàbá. sọ mọ̀ pé bí ọmọ ló ti jẹ́ sí mi. ọ̀dà lọ́lé kó o rèérò dáadáa kó o rí i pé o tìǹú rẹ̀ wá ó finú fẹ́ dọ̀ wù ọ́ gangan láti sí ni bí ọba rò tọkọ ọmọ padà.
yé sunkún mọ́ ọkàn ń sunkún lásán ni kò sí tí ó ṣe ọ ọmọ mi ní ọ aburú ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ọ lójú mi bí ọmọ lọ jẹ́ sí mi wo kó o tó lọ ni mo ti bi àwọn aráàlẹ̀ léèrè pé kí ló lè ṣe ọ wọ́n ní kò sí tí ó ṣe ọ bí ọmọ lọ jẹ́ sí mi èmi náà ò lè tì ọ sẹ́nu kú bó o tún ṣe wà lọ́hùn ni mo tún ṣiṣẹ́ lé lórí wọ́n ní òsì tí ó ṣe ọ bó o tún ṣe lọ tó o ṣe bọ̀ mo tún ti bèrè wọ́n ní òsì tí ó ṣe ọ lẹ́yìn rẹ̀ sórí bó o ṣe wà yìí kọ́ọ̀kan máa kíra rẹ kú oríire ni máa jókòó ọmọ yọ̀ lọ́rọ̀ ẹ̀ sórí pé yàtọ̀ sí pé kinní nàgbọ̀nàgbọ̀n sàn-sàn òun ọwọ́ ẹbí orí rẹ dànù orí kú dànù lórí ẹ̀ tọ́ ọ bá mọ oore pàtàkì tó ṣe láàrẹ gan fúnra rẹ ní òní í sunkún sọ wá ríwọ fúnra rẹ oore tí mo lóò ṣe láàrẹ tọ́ ọmọ rẹ o sórí kété tó ti gbé ẹbọ dé orítagun regejege báyìí tó fi dé tuntun balẹ̀ pẹ́ báyìí ìwọ náà ti báwọn aráàlẹ̀ jẹ́ o ti bá wọn mú báwọn ẹ ti jọ ṣe múlẹ̀ kinní kan ò ní ọ ṣe bí ẹ̀dá alààyè kan tá a bí nú obìnrin àbí tó sùn nú obìnrin tá a wá fàbẹ́ gbé jáde nínú obìnrin tó bá robi rù ọ ibi dandan ọmọ bá ní bí n bá ń ṣe ìró náà ni ọmọ sórí ibú bí wọn gangan fúnra ẹ bá wá bínú síyàn tolú ààrẹ ta o tó o bá ní ká burú ọmọ ṣẹlẹ̀ síyàn báyìí bó o ṣe ìró náà ni ọmọ ṣẹlẹ̀ sẹ́ni náà bó o bá ní kéèyàn máa sóríire báyìí bó o ṣe ìró náà ni ọmọ sóríire ìyún ni mò ń kìlọ̀ fún ọ fún má bínú o sọ̀hún pé bọ́ká bá bínú tó bá sẹ́rẹ̀ ọ̀parẹ́ ẹnu ìwọ gangan tìka lára rẹ bọ́ ọ bá bí ọmọ tó ṣàbíamọ́ bọ́wọ́ sòsòsò kó gbórí ọmọ burú àbúrò ọmọ bàjẹ́ o má bínú o bọ́ ọ bá ṣépè fún yàn tó tìmọ́ ní ìwà àgbọ̀mọ́rí ni o nǹkan náà mọ̀ ṣẹlẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti dòṣà ìwọ gan ti dirú mọ́lẹ̀ èmi gan gbọ́dọ̀ fojú di ọbọ̀ ṣe wáyé ó rí kòkò tó wò yìí mọ́yà mi lórúkọ rẹ̀ òun àti bọ̀wálé ìyún kínní burúkú tọràn lọ́hùn ìkòkò yìí bó ṣe ń wò yìí kò yẹ kí kòkò yóò jìnnà síbi tó wà bóun àti kòkó àbájọ ọmọ gbénu lé kò yẹ kó jìnnà síbi tó bá wà bí kòkó ó ṣe wá dọdọ rẹ ìní ò tiẹ̀ wá yé mi ìyún ló sùn lọ ó sùn lọ o wọn gbé tó o ìjọ máa yọ wá sórí ibú báyìí bó ṣe wá wòun lẹ́yìn tó ti gbẹ́bọ̀ lọ báyìí kọ́ ọmọ wòrán lọ́wọ́ tó ṣe fún o tí wọ́n gan ọmọ o bó ṣe gbẹ́bọ̀ lọ báyìí ló ti sílẹ̀kùn ọ̀la fún tábà rí ọ̀la báyìí kí mo ti àwí ọ̀la pẹ́jù láti sin lọ́gán báyìí inú owó ni ó ti mọ̀ wẹ̀ yọgbàdo pé ó ń jìyà rí ìyà ẹ̀wẹ̀ ìyà tó dẹ̀ tiẹ̀ mọ́ títí ayé bó ṣe wà wọn àmọ́ bí kòkó yọ̀ bá dọ́dọ̀ ẹ̀ ó léwu o ìyún nìkan ni ò tiẹ̀ yé mi. kò yé mi náà. àní ò yé mi ó sò lọ. mi mọ̀ pé ẹ tún máa ní ká tún ṣe ìrẹ̀lẹ̀ ìgbà èmi rò pé ó ti tán ni. èmi gan ọmọ èmi náà mọ̀ àwọn aráàlẹ̀ ló tún jẹ̀jẹ̀ di ó yé mi pé àìyá wọn ayagbá àmọ́ bùnmi èrò kan sọ sí mi lọ́kàn o. kí ni bàbá. sọ pé mo sọ wọn pé yóò ti ní owó gan. bẹ́ẹ̀ ni bàbá. ó sì ṣe é ṣe kọ́ ọmọ wá àwọn òṣìṣẹ́ tí ọmọ bá ṣiṣẹ́ àbí bí bàbá wáṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ńkọ́ kó o fi ibi tó ti ń bọ́n tajà lẹ̀ bọ́ bá wáṣẹ́ lọ́dọ̀ ẹ̀ bó o sì wá nǹkan kan ládùúgbò tó ọmọ tà nítòsí ọ̀dọ̀ rẹ̀ ni kí kòkò ọ̀sásùnmọ́ tòsí ibi tó bá wà ọ̀tán torí bó ṣe ń wò kòkò yìí tó bá ti dọ́dọ̀ bọ̀ wálé láàrin ọdún ọjọ́ tí ìṣoṣù mẹ́ta a gbọ́dọ̀ máa ṣe tutù kan sí ìkòkò yìí lẹ́ẹ̀mejì láàrin oṣù mẹ́ta ètùtù àkọ́kọ́ tá a bá ṣe sí kòkò yìí káwọ́ ó ṣe lọ́dọ̀ tíya kọ́ wá dọ́gbọ́n kọ́ wáṣẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ òun ó ti mọ́ ọ lówó ńgbà náà bọ́ bá ti wá wáṣẹ́ dọ́dọ̀ rẹ̀ tọ́gbà òṣìṣẹ́ ìkòkò yóò ti dẹrù rẹ̀ yóò sì ti wà nítòsí rẹ̀ ìwọ lọ́wọ́ a máa ṣe tutù yòókù lẹ́ẹ̀mejì láàrin oṣù mẹ́ta èyí ń kọ́. àmọ́ ṣàfarabalẹ̀ yóò níyànjú àṣebó onífẹ̀ẹ́ dénúdénú kí mo àti ẹ̀dùn bí ẹ fún o onífẹ̀ẹ́ ló forí lakú lọ sórí gbogbo àwọn tó rí lọ́nà bí tó lọ́hùn kò sí nǹkan kan èrè ẹ̀wọ̀n lásán ní gbogbo yìí àkàbà tó yẹ kó òun ó gùn kó tó dépò ọ̀la òun ló ti bá gun kò sí ní tí ó ṣe ọ́ nǹkan kò sì ní sùn náà mọ́ ó di méjì o wọn kà ní mo ṣe ń sọ o sọ ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta ẹ̀ láti ẹ̀bẹ̀ lè jẹ́ kó ọgbọ́n bẹ́ẹ̀ o kó o fi ti gbéyàwó ọ̀rọ̀ tó létí inú lè dùn ún lò ó eré pati kò là á gbọ́n ẹja lómi o so orí gbogbo tó o ṣe fún Bọ̀wálé o gbọ́dọ̀ jí ọmọ o gbọ́dọ̀ sọ fún o kódà kò gbọ́dọ̀ mọ̀ ń pa àkókò yìí
tọ́ ọ báyìí sọ fún ó léwu o mọ̀ jí ọmọ rárá pé ó ṣe kankan fún un tá a bá ti jẹ́ ọmọ ọ̀tán kọ́mọ ya yìí ní owó lókù ìwọ náà kò sí tí ó sì ọ fọkàn ẹ balẹ̀ mọ́ bẹ̀rù ọ gbọ́ bí ṣùgbọ́n ètò jẹ́ parí kege rẹ̀ rèé mọ bẹ̀ ọ́ ni o bọ́ ọ bá bínú sí gbogbo èèyàn láyé o ò lè bínú sí bọ̀ wálé o bọ́ ọ bá bínú sí o lè wù mọ́ bínú sí o ó léwu sí wọ gangan fúnra ara rẹ ni o. Adé orí ṣé o ti mi gbọ́. ò máa ní ṣíbọ̀. Adé orí mi ò ní ṣíbọ̀. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún wọ́kọ́. Mi ò ní fojú sunkún wọ́kọ́. Èrè ni mo yàn, èrè ni màá rí o. Èrè ni mo yàn, èrè ni màá rí. Mi ò ní sunkún láyé mi. Mi ò ní sunkún láyé mi. Èmi àtàdé orí mi o. Èmi àtàdé orí mi o. Àjọ máa dàgbà. Àjọ máa dàgbà. Darúgbó. Dàgbà. Dàgbà. Àjọ máa dàgbà. Àjọ máa dàgbà. Owó wa lórí. Ó ní èṣù àti ẹ̀ṣẹ̀ kò ní ya òun àti ìyàwó òun. Ẹ gbọ́ náà. Ṣé kókó nǹkan tí mo fi wà ń bí báyìí ṣó lè wúlò ṣá? Ká tiẹ̀ wá gbogbo tiẹ̀ ti níyàwó. Tí o kò fi ṣe ìyàwó kejì, àbí? Bẹ́ẹ̀ ni ìyàwó yìí àwa lérí ọkùnrin mi ọdún jẹ́ kọkùnrin fẹ́yàwó ọkùnrin bá fẹ́yàwó ojú ẹ̀ máa rí kinní kan. Ẹ gbà mí, ṣé o mọ bí owó ṣe dé ni? Ṣé o mọ bí ọkọ ẹ̀ ṣe dolówó bó ṣe dọlọ́lá ni? Àmì ìmọ̀ kò wọ́n látòkè nílé báyìí, a kò ṣe é. Kó tiẹ̀ kú dànù kí n má rí mọ́. Tí kò kú dànù. Ní ẹ̀sẹ̀ ń bí mi. Olúbùnmi. Mi mọ̀ tó ṣẹlẹ̀. Ìfẹ́ kan wà lókun àyà mi. Kò tí tó ṣẹ́jú márùn-ún. Orí mi dẹ̀ dìde. Mo dẹ̀ ń wò pé kí ló ṣẹlẹ̀. Tí mo fi ń parọ́ ẹgbẹ́lé tí mo ń dààmú káàkiri. Ó máa ṣe mí bí kémi àti ẹjọ́ ní nǹkan pọ̀. Kájọ lájọṣepọ̀. Bó ti jẹ́ ẹ̀kan. Jọ, bó jẹ́ ẹ̀kan. Jọ. Èmi ni mo fún ẹ lóyún àbí? Darling. No.
No, you're not that kind of a person. No. Why would you say such a thing? Aṣá máa ń wo àwọn movies tá a máa ń wò yẹn náà. Tó jẹ́ pé ọ̀gá máa ń fún ọmọ ọ̀dọ̀ àwọn kúkú wọn lóyún. Bí àkọ́ tó try láti fẹ́ sọ nìyẹn, bí àkọ́ tí wọn náà dẹ́rọ ni. No, never. Tó bá jẹ́ never, mo fún ẹ ní ọ̀sẹ̀ kan. Mo fẹ́ rí ẹni tó fún ẹ ní oyún yẹn o. Tí mi ò bá rí, ó máa kúrò nínú ilé yìí o. O ò lóyún. Mi ò lóyún sir. Ìyẹn tó bá jẹ́ wípé mo find out dáadáa mo á rí kó o lóyún. Ó máa regret láyé. Ó máa ti gba tó ti wà lọ́dọ̀ mi. No. Ó máa regret láyé ẹ o. Mi ò lóyún sir. No problem. Gbómi ẹ kúrò máa lọ. Lóyún sir. Tí ilẹ̀ mọ́ mi olóyún sí gbómi ẹ lọ. Tí a fẹ́ sún lẹ́tẹ̀ tó fi òkú para ilé mi tí mo mọ̀ wípé mo ní agbára tí wọ́n fẹ́ kí ilé yìí kí ó wó ní báyìí àwò tó jẹ́ pé tí bá ní kí gbogbo ayé yìí dúdú ní wákàtí bó ṣe wà rí ni èmi wàá rí mi wò bí ìran èmi ni mo sọ bẹ́ẹ̀ fún wàá rí mi wò bí ìran. Bùnmi ṣé kéèyàn ló lè. Bùnmi inú mọ̀ jẹ́ o ó sì ń ṣe ń jẹ́ fún anúlẹ̀ àti ń jẹ́. Jai. Arákùnrin Bọ̀wálé, mo bi yín léèrè, mo ní kí ni ìpìlẹ̀ṣẹ̀ ọlá yín? Ǹjẹ́ nǹkan kan wà tí ẹ fi tẹ́lẹ̀ ọlá yín? Ẹ sọ pé bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ dẹ̀ nìyí, ó níbi tí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun tó mú yín lọ. Lọ́jọ́ orí arákùnrin yìí tí mo dé ti ń dààmú káàkiri tí mo ti ń wá báyìí tí mi ò rí ibo ló wá fẹ́ gbà lọ báyìí torí Ọlọ́run ṣé dààmú tèmi gan tiẹ̀ ti fẹ́ pọ̀ jù báyìí kí ló ṣẹlẹ̀ báyìí. Arákùnrin, mo ti ń wá ẹ káàkiri. Ẹ tí ó yẹ kí n gbé kinní yìí fún mi ò rí, èmi gan ti dààmú káàkiri mi ò rí. Wò ó, má dara ẹ láàmú mọ́. Ṣé o rí ẹni tó yẹ kó gbé fún yẹn? Wọ́n ti kọjá yìí ẹ, wọ́n ti wá ọ̀rẹ́ ẹ lọ síbòmíì. Wò ó, wọ́n ní kí n sọ fún ẹ wípé kó lọ gbòòrè yìí fẹ́ lòmíì. Kí n lọ gbé fẹ́ lòmíì. Ta ni mo fẹ́ gbé fún? N tí wọ́n sọ fún mi nìyẹn. O ti gbọ́? Wọ́n ẹni tí orí kàn níyó, ó yá dìde kò tètè lọ gbé fún. Kó má bàa di ọ̀rọ̀ sí ẹ lọ́wọ́ o. Ó yá dìde kíákíá, ó yá sáré lọ gbé fún. Sáré! Ẹ wá rí i pé ohun ayé asán ni. Asán ni ayé. Òmúlẹ̀ mófo. Gbogbo nǹkan ló máa tán, Olúwa nìkan ló máa kù. Mr. Bọ̀wálé, gbogbo nǹkan tẹ́ ẹ kójọ yìí àti gbogbo ohun tó gbà yìí ká ní ó parọ́ tí ò ní kù kan. Bẹ́ẹ̀ ni Olúwa àwọn ọmọ ogun. Ẹ sà, ẹ bá wa bá Olúwa sọ̀rọ̀, ẹ má yẹ ká wà parẹ́ o. Ẹ dákun olùsọ ṣe mo tẹ́ ń sọ ó ṣàjèjì sí mi o èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọba mọ̀ ń parẹ́ ẹ dákun ẹ bá ń bọ́ lọ́n sọ ìparun ẹ méjì ọkàn mi ẹ dákun èèyàn dàgbà tí ọba mọ̀ o. Olúwa ní orúkọ Jésù Olúwa Mr. Bọ̀wálé. Obìnrin
bá dára bí egbin bí yóò ní wà wọ́n lálá kọrí ni wọ́n ní ṣe kó mọ̀ pàdé orí lọkùnrin jẹ́ fóbìnrin láyé adé orí ni mo jẹ́ kádé orí rẹ̀ má máa ṣì dànù kí ẹjọ́ dàgbà dàgbà darúgbó. Adé orí mi ò ní ṣe bọ́. Adé orí mi ò ní ṣe bọ́. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún ọkọ. Mi ò ní fojú sunkún ọkọ. Ire ni mo yàn, ire ni màá rí. Ire ni mo yàn, ire ni màá rí. Mi ò ní sunkún láyé mi. Mi ò ní sunkún láyé mi. Èmi àtàdé orí mi ò. Àjọ máa dàgbà 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 darúgbó. Àjọ máa dàgbà o. Àjọ máa dàgbà 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 darúgbó. Adé orí mi ò máa ní ṣíbọ̀. Adé orí mi ò ní ṣíbọ̀. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún ọkọ. Mi ò ní fojú sunkún ọkọ. Ire ni mo yàn, ire ni màá rí o. Ire ni mo yàn, ire ni màá rí. Mi ò ní sunkún láyé mi. Mi ò ní sunkún láyé mi. Èmi àtàdé orí mi ò. Èmi àtàdé orí mi ò. Àjọ máa dàgbà. Àjọ máa dàgbà. Dàgbà dàgbà. Àjọ máa dàgbà. Àjọ máa dàgbà. má pín wa níyà